Ẹ káàsán, ẹ káàsán, ẹ káàsán. Ẹ káàsán èèyàn, ẹ kú dédé wòye, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ẹ káàsán, ẹ káàsán. Ẹ káàsán. Ẹ káàsán, ẹ káàsán, ẹ káàsán. Ẹ káàsán, ẹ káàbọ̀ sórí abala ètò yìí. Tẹ́ bá rí nǹkan tí lórí ọ̀rọ̀ tá ṣì wà yìí náà ni ká tó mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ obìnrin sọ́kùnrin pé nínà màá make sure pé wọ́n sin Osinachi náà. But tẹ́ bá rí nǹkan tí mo sọ mo ní ìyàwó àti òrùka. But kí n tó lọ síbẹ̀ yẹn, tẹ́ bá rántí show tá ṣe, mo fẹ́ wò bóyá ẹ rántí ọ̀rọ̀ yìí. Show tá ṣe tí woman ìfipè wọlé gbogbo yín ẹ gbọ́ o. Gbogbo yín ẹ gbọ́ voice note yìí. Bẹ́ẹ̀ni èmi ni. Àbí kájẹ́ǹtì. Èmi ni. Mo fẹ́ kẹ́ gbọ́ voice note yẹn ni o. Ẹ gbọ́ o, ẹni tó ní voice náà ó lè wà lórí show yìí kó gbọ́. Ọ̀rọ̀ yìí yóò kan èmi náà gẹ́gẹ́ bí ìyàwó ilé ọlọ́mọ mẹ́rin. Tí ọkọ sì gbéra láti Nàìjíríà bí tó lọ sí Amẹ́ríkà káàkiri ọmọ tí ó ti bá káká bó ti bá ṣe gbogbo. Ọdún mẹ́ta àkọ́kọ́ tó lò bẹ́ẹ̀, mo dúró náà ní orí kankan fún mi tí mo dẹ̀ ń gbọ́ ìròyìn oríṣiríṣi. Ní ìsí ó ti lo 7 years báyìí, ọ̀kan ń wáyé lẹ́yìn ọdún mẹ́ta àkọ́kọ́ yẹn ó wáyé lọ́dọọdún. Wá dé ìsìn wàhálà ìpọ̀ níbi tó mo ti gẹ́ tó ń lo oògùn lóṣooṣù mo ti wà lórí oògùn bp wọ́n ti gbé mi sórí oògùn. Títẹ̀ sí bí ọkùnrin yóò ṣiṣẹ́ ni èpè randurandu. Wọ́n ní wọ́n rí ẹni bá owó ọkọ̀ alákíá ogọ̀kadà wọ́n yẹ wọ́n ń gbé ẹ lọ́nà bí wọ́n. Mo ti wà lórí wàhálà yẹn báyìí torí pé àti ẹ̀fẹ́ ìjọ sọ̀rọ̀ mọ́. Wọ́n ń tẹ̀kẹ́ àwọn ó ń tọ́jú àwọn ọmọ. Ẹ ṣé wọn wá rẹ ṣé ẹ̀yin gan wọn rí lálákíá ni. Téèyàn fẹ́ lọ ra nǹkan ní gbági, ṣé kò ní balákíá kọjá ni? Ó tọ́ ó kúkú bẹ́tà kẹgbà náà gbági kẹgbà dé ọ̀nà ìṣáná nísìn. Orí ọkùnrin yẹn ti burú. Ọ̀nà ọ̀tá. Àbí nǹkan mo ní ìdí ní gan ayé mi. Èmi gan dé sínú ayé yín. Wàláì mo dé sínú ayé yín. Èmi gan dé sínú ayé yín. Mo ní ìdí ní jẹ́ ní kúkú òjijì. Ní kú. Mo ní ìdí èmi gan ní mo dé sílé ayé yín báyìí. Láti 27, 28 years láti marry láti fẹ́ra wa, àkọ́bí wa is 25 years. Ẹgbẹ́ burúkú ló máa ṣe ní kí á tẹ̀lé ní àwọn àdìsí kọ́ ọ̀dà lè lójú mi báyìí. Fọ́fún ìfì ẹ̀ lágbára. Ó fẹ́ fẹ́ sílé fún mi ní. Èdè ń sẹ́nu kọ́ bẹ́ẹ̀ dúfà tó lọ kọ́ tún bẹ́ẹ̀ dúfà sẹ́yìn. Hello, mo gbádùn yín. Hello, àríkẹ́ báwo ni kò wà pa? Ṣé mo dún ẹ dáadáa? Màá jẹ́ máa gbọ̀. Nígbà tí ẹjọ́ tó wá ní ọ̀nà ìdáyé fẹ́ ìbàdí máa fi fọ́tò ọ̀yìn. Nítorí àlè pé kò yẹ kó máa dùn lẹ́gbẹ̀ẹ́ mi báyìí. Eléyìí ò dáa. Wọ́n ti gbé mi sórí oògùn 10,000 oògùn tí wọ́n lò lóṣooṣù báyìí. Láti jẹ́ fún mi ní nǹkan kan. Ẹ má wọrí, máa fún yín natural oògùn tó máa jẹ́ kí BP yín wálẹ̀. Nǹkan tó mú mi play kínní ni wípé tí ẹ̀yin èèyàn bá gbé kéèsì wá sórí show yìí, mo fẹ́ kẹ́ mọ̀ pé àwọn kan wà wọ́n máa dákẹ́, wọn tó bá jẹ́rọ́ tó bá jẹ́ òótọ́ wọn á kà sára. Àwọn kan wà tí ò bá jẹ́ òótọ́ tó fi pé kínní mọ̀nàfíkì wà ńbẹ̀ wọ́n á wá sọ̀rọ̀ síta. Ọkọ obìnrin yìí òun ló rìkọ́dù òun ló kọ́ọ̀tì kínní síta tó send ẹ̀ sí mi. Nígbà tó send ẹ̀ sí mi, ó send ẹ̀ pẹ̀lú voice note ti ẹ̀ sí mi pé àǹtí Yínká irọ́ ni ìyàwó mi ń pa o. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀, ẹ wo nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n send voice note yẹn èyí tó kọ́kọ́ send wọ́n ní ọmọ mẹ́rin làwọn jọ bí. Wọ́n ní nínú ọmọ mẹ́rin yẹn wọ́n ní 3 wà lọ́dọ̀ àwọn ní Amẹ́ríkà. Wọ́n ní ẹyọ kan nìkan ló wà lọ́dọ̀ obìnrin yìí. Wọ́n ṣàṣàlàyé àwọn ọ̀rọ̀ yẹn fún mi. Ṣé mọ̀ pé inú ṣì ń bí èmi lọ́wọ́ pẹ̀lú obìnrin tí ọkọ ẹ̀ pa yẹn. Nígbà tó di èní, wọ́n send voice note 38 minutes sí mi. Mo ní mi ò ní lè ní sùúrù láti gbọ́ 38 minutes pé èmi náà ní ṣe báwo lè máa send voice note 38 minutes. Wọ́n wá break 38 minutes yẹn, wọ́n wá send voice note yẹn lóríṣiríṣi ẹyọ kọ̀ọ̀kan á tó bí 10. Mo tún sọ fún wọn pé mi ò ní lè gbọ́. Wọ́n pè mí mi ò gbé. Mo wá pè wọ́n padà, mo ní mi ò fábòsí.
orí show níyàwó yín ti mẹ́jọ wá ẹ̀yin náà ẹ wá defend ara yín lórí show bóyá ń bẹ ibi tẹ́ bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ìyàwó yín á gbọ́ because ìyàwó yín ń sọ̀rọ̀ lẹ́yìn gbọ́ níbi tí ìyàwó yín ti ń sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ wá defend ara yín ẹ lè rán mi ò lè listen mo fún wa ní òkè tí bá ti login máa pè yín kẹ́yìn náà ṣàlàyé ẹnu yín tẹ́ bá ti ṣàlàyé ẹnu yín tán máa wá sọ topic tí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ àwọn obìnrin náà ni mo ṣì pàpà fẹ́ bá sọ hello sir. Hello. Ẹ káàsán o. Yeah, ẹ máa káàárọ̀ láti bí o. Okay. Ìyàwó yín fi ẹ̀sùn méjì kàn yín nínú voice note tẹ́yìn fúnra yín court tẹ́ send sí mi. Ó ní ẹ máa ń receive call àlè lójú òun, ẹ máa ń na òun, ẹ wípé ẹ fi òun sí iwájú ilé, ẹ wá lọ kọ́ two bedroom sẹ́yìn. Láti ẹ̀yìn yẹn ẹ máa fi fóònù pè òun ní ibi iwájú tóun wà pé ṣé òun doyin ṣé ẹ dóhun dáadáa lánàá ó ní tẹ́ bá dé ẹ kí n bá òun share the same flat ẹ̀yin lẹ máa lọ ń bá òun share ẹ dẹ̀ máa gbé kọ́ọ̀lù àlè lójú òun pé lílù ò jẹ́ lílù lẹ máa ń lu òun nítorí àlè mo rò pé àwọn nǹkan tẹ́yìn náà gbọ́ rè lẹ fi kọ́ọ̀tì kínní yẹn lẹ fi send ẹ̀ padà sí mi ẹ dẹ̀ fi voice note sí mo gbọ́ voice note yẹn bọ̀ ẹ tún wá send voice note 38 minutes láàárọ̀ yìí mo á ní èmi ò lè listen sí 38 minutes voice note ẹ tún send ẹ mo noti ẹ tún pè mí mi ò gbé mo ṣẹ̀ wá pè yín padà láti explain fún yín pé mi ò ní gbọ́ ti yín ìyàwó yín wá sọ lórí show ni ẹ̀yin náà wá defend ara yín lórí show kí etí tó gbá lọ kó gbá bọ̀ torí ìyàwó yín náà máa kúkú wà bí ó lè gbọ́ à ń gbọ́ yín sà. Well, mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú àtúntò òlu èmi náà ni mo introduce rẹ̀ sí orí platform yín. Bọ̀ torí pé ẹ sọ nǹkan tó dùn mọ́ ń sìn ló jẹ́ kó lè pè kó pè wọlé. Tẹ́rí ìyàwó mi ó jẹ́ ẹnìkan tí ò ní ìtẹ́lọ́rùn. Àdẹ̀ kì í jà kó tó di pé mo travel out. Ṣùgbọ́n gbà tí mo travel out of Nigeria ló jẹ́ kí n mọ̀ wípé ìfẹ́ tó ní sí mi kì í ṣe ìfẹ́ tó tọ́. In the first instance 2015 ni mo kúrò nílé. Kíkúrò nílé tí mo kúrò nílé mo fi business ilẹ̀ fún wọn mo fi ATM mi lẹ̀ fún wọn. Àtàwọn ọmọ mẹ́rin la ní àwọn méjì sì wà ní school gbà yẹn àwọn méjì ti parí secondary school. Okay, standard school ni mo fi àwọn ọmọ yìí sí kí n tó kúrò nílé ìmìdélè tí mo kúrò nílé lọ́kọ̀ àwọn ọmọ yẹn lọ sí school bòmí Ọlọ́run ni ò ti pa àwọn ọmọ yẹn mọ́ mi lọ́wọ́ but I thank God. Okay, n tó sọ pé mo kọ́ fúláàtì sẹ́yìn yìí ilé adìyẹ la fi bẹ̀ yẹn ṣe tẹ́lẹ̀ but a máa ń lálejò ìgbà tí mo káwọn ọmọ wá bí báyìí màmá mi wà nínú ilé ni mo fi rò wípé òkè ká kọ́ bẹ̀ yẹn torí màmá yẹn ti dàgbà ìyá yẹn dẹ̀ lè lọ at any time tá a bá kọ́ bẹ̀ yẹn tá a bá gbà yẹn síbẹ̀ kò ní jò nìkan ló máa wà nínú ilé. Òkè ìgbà tá a dẹ̀ kọ́ tán láti June ni mo wálé tèmi àti ẹ̀díjọ́ máa sùn bẹ̀ ṣùgbọ́n torí pé ìgbà tí mo fẹ́ kọ́ bẹ̀ yẹn ó ti ń ta ọjà tí mo dá lókòwò cement mo fún un lówó 60 bags pé kàn yọ block ìgbà tó yọ block yẹn dé 48 kò mọ̀ pé mo gba voice òun délẹ̀ sílẹ̀ ìgbà tán yóò dé 48 bars ó ní ó sì 42 ó ló kù 18 bars tán máa yọ wọ́n máa yọ lọ́jọ́ mẹ́ta kò mọ̀ pé mo gba voice òun sílẹ̀ ìgbà tó dọjọ́ Monday ló sọ fún mi pé àwọn ka block ti pé báwọn ọ̀rẹ́ mi ti gba sẹ́yìn tí wọ́n fi ń ṣe ń gbà yẹn nìyẹn ní láti June tí mo wá wálé ó lóun ò ní sunú ilé yẹn pé torí pé ìjà wà lórí ẹ̀ mo dẹ̀ bẹ́ àjọsùn bẹ́ẹ̀ ń gbà yẹn ni ní June tí mo wálé ìgbà tó dé òun fẹ́ yáwó tóun fẹ́ tajà ẹ̀rùn whatever mo lè lò ló fẹ́ yá ó lóun fẹ́ yá 800 alọ bí a ti fẹ́ yáwó tó bá yá 800 á san 1 million orí bẹ́ẹ̀dì ńbẹ̀ ni mo wà tí mo ti transfer 500,000 fún. Ilé tí mo wá ní last January yìí tí ń sọ pé mi ì ṣe nǹkan kan yìí ìgbà yẹn ni mo ṣe wá ṣe wedding pẹ̀lú ẹ̀ tá a lọ gba KS motel. January eléyìí. February 5. February ọdún yìí. Bẹ́ẹ̀ ni February 5. Lẹ ṣe wedding pẹ̀lú ẹni tó sọ̀rọ̀ wípé ẹ máa ń lu òun tọ́jú ilé nǹkan. Kọ́lọ̀ ń ṣàforíjì fún wa. So ọdún mẹ́ta àkọ́kọ́ tó ní mo lò tó ní mi ò fóònù ní nǹkan kan ìyá mi ń gbowó oúnjẹ ìyá rẹ̀ ń gbowó oúnjẹ lọ́wọ́ mi o. Mo ń san owó fún àtòun àtàwọn ọmọ. So but ibi tíyàwó mi bá ti rojọ́ ọ̀pọ̀lọpọ̀ tí ò bá lè bí mi léèrè wọ́n á máa rí mi bí aláìdá. Ó dẹ̀ wá ní nǹkan kan lọ́wọ́ gbogbo renovation tá a ṣe nínú ilé yẹn yóò bá bíríkìlà di bágìn á níye kan lòún fẹ́ gbà yàrá tó ń sùn báyìí
àti ìrìkùn torí pé ẹni tó wá kunlé ó lóun fẹ́ gbowó lọ́wọ́ yẹn ìyẹn promise pé òun máa fún un lówó but nígbà tí yẹn gbaṣẹ́ tán ló tó sọ fún un pé òun fẹ́ gbowó ọ̀rọ̀ yẹn padà di wàhálà láàrin mi àti ẹ̀ tó yẹ pé èpè tó bá àwọn voice note tó fi ń ṣépè fún mi tẹ́ ẹ bá fẹ́ kí n send ẹ̀ fún lórí WhatsApp ìgbà mo wá wálé lẹ́yìn ìgbà tá a ṣe wedding tán ẹni tí wọ́n sọ fún mi pé ó ń be friend ó ní mo accuse ẹ̀ lé lórí pé tó bá tiẹ̀ fẹ́ sí nǹkan báyìí má máa gbé wọnú ilé mọ́ torí pé àrífín nítorí ìyá mi ti kúrò nílé ó rò pé ìyá yẹn náà ní sọ̀rọ̀ fún mi náà ló ti bú ìyá yẹn tí ìyá fi lọ sọ́dọ̀ brọ́dà mi tó ń lọ gbé ok mo dẹ̀ bí léèrè a jọ sọ̀rọ̀ yẹn lóru ó dẹ̀ agree pé kò ní wáyé mọ́ ó ní kí n má rìkọ́dù òun ńgbà tó máa dọjọ́ kẹta bọ́yọ̀rọ̀ ìfọ̀rọ̀ yẹn lọ ẹlòmíì ló bá padà ń ṣépè àwọn ọ̀rẹ́ mi ìyàwó wọn wá ní pé káwọn béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ìgbà tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ó ṣépè kètòrò ó ní nǹkan yẹn lọ́wọ́ pé tó bá ṣe nǹkan a máa tún ṣépè pòun ò ṣe ìgbà mo wá sí Amẹ́ríkà tẹ̀sìn ló bẹ̀rẹ̀ sí ní jakoro pé mo fòun ṣẹ̀sìn tèmi dẹ̀ ti agree wípé kí n bo àṣírí yẹn láàrin èmi àti ẹ̀ orúkọ ẹni yẹn ní bẹ lórí ilé tó kọ́ gbà tó ní mi ò ṣe fóònù lọ́dún mẹ́ta tí mo fi ATM mi lẹ̀ tó yẹ pé sẹ́tì ń bá ṣe ń bí báyìí ìgbà yẹn tí mo ṣe dé mechanic workshop ni mo ti ń lọ ṣiṣẹ́ láìkọ́ṣẹ́ mechanic wọ́n ń fún mi ní $200 lọ́sẹ̀ ọ̀sẹ̀ mú mi débi ilé tó kọ́ nígbà tí mo wálé yìí tí mo sọ pé a fẹ́ ṣe wedding ó ṣẹ̀ mú mi débi ilé yẹn orúkọ àlè yẹn ló fi ṣe witness ńbẹ̀. ṣé ńgbà tó ti wà nínú ilé yín tó ti bímọ fún yín náà kọ́lé tó wá forúkọ àlè sí. ló fi ṣe witness fún lórí ẹ̀ ló ṣe witness fún lórí ilẹ̀ yẹn ó fẹ́ wàá mú mi débi ilé yẹn níṣẹ́ tí mo wálé ní January so February yìí kò tí ì kan àwọn ọ̀rẹ́ mi dẹ̀ tó ń agree pẹ̀lú ẹ̀ pé ok kí n bá kan lé yẹn pé kí n tiẹ̀ surprise ẹ̀ mo dẹ̀ wá ní ok máa bá kan mo tẹ̀ kan single bedroom kan nínú ìgbà tí mo lọ lé nsìn kápẹ́ńtà tó ṣiṣẹ́ yẹn ni mo dé máa rán lọ síbẹ̀ pé kó lọ bá wo nǹkan tó bá máa ṣe kí n bá kan lé yẹn àti surprise package again ṣùgbọ́n each time tí n bá ti fẹ́ ṣe nǹkan fún un ó ti gbé àlè yẹn lérí ju èmi lọ ó sọ ó lóko mi kéré nínú òbò òun tó bá wà lórí ìfọwọ́sí èkéní kó máa gbọ́n tí mo sọ yìí ìwọ tó sọ pé kó mi kéré nínú òbò ẹ sẹ́mi wàá nílò yẹ̀wò ń bò mí then kí n tó délé despite pé mi àtọmọ ọmọ mẹ́ta ló ti wà níbí báyìí tí mo ti kó débi nínú ọmọ mẹ́rin. nínú ọmọ mẹ́rin tí wọ́n bí nínú ọmọ mẹ́rin tí wọ́n bí fún yín ẹ ti kó mẹ́ta wọ Amẹ́ríkà báyìí. mo ti kó mẹ́ta wọ Amẹ́ríkà gbèsè tí mo ń san lórí àwọn ọmọ yẹn tí mo fi kó wọn wọlé February 2 next year ni máa parí owó yẹn. èmi àti kan nu àwọn ọmọ yẹn wá wálé ká tó délé ìyàwó mi gbé jẹnrétọ̀ ńlẹ̀ tọ́dẹ̀ mọ̀ pé ìlú tá a ti wá ń bí ìlú òtútù ni ooru ò lè mú wa ńlé ó gbé jẹnrétọ̀ yẹn ńlẹ̀ mo wá sọ fún gbà èmi ò tiẹ̀ mọ̀ a wà fọ́sínì láti bánú fún ọjọ́ mẹ́ta ńgbà tá a délé ńgbà yẹn ńgbà tí wọ́n múná lọ ó kè pọ̀ lọ́kadà màìjà tó máa ra epo sí jẹnrétọ̀ fún wa ó ní ọmọ òun ti ta jẹnrétọ̀ pé jẹnrétọ̀ ti bàjẹ́ o tọrọ ọmọ yẹn wà ń fún tàǹtì ẹ̀ mo dẹ̀ náwó lé yẹn náà lórí mo wá pe ọmọ yẹn ní fóònù ìwọ lágbájá kí ló dé tó yẹ o ta jẹnrétọ̀ ó ní màmá òun gbọ́dọ̀ sọ pé òun ta jẹnrétọ̀ náà pé àwọn jọ ọmọ bó ṣe lọ ni mo ní òkè no problem ìwọ ìyá so. ta ló ń pè ẹjẹ lọ bára dáradá yín sàn yé pè ní sí ìjàre ṣe rí i pé yàn ń sọ̀rọ̀ ni. ẹ ló ń gbọ́ yín jàre. ìgbà tó di ọjọ́ kẹrin náà lọ gbé jẹnrétọ̀ yẹn padà wá sínú ilé ìgbà tó ọmọ tí mo mú wá ń sunkún gbà yẹn ń tiẹ̀ ní wá lọ gbé jẹnrétọ̀ yẹn padà wá má ní kí ló dé tó bá jẹ́ ọ́síjìn tí màá fi mí kí n tó délé bẹ́ẹ̀ sì gbé ńlẹ̀ náà lélẹ̀. ní June tí mo wálé ìyàwó mi sùn tì mí nínú fúláàtì yẹn mi ò tí ì bá ṣe nǹkan kan ẹ̀jẹ̀ ń ya lára ẹ̀ mo ní kí ló lò ó lẹ́nìkan ló ta oògùn inú dídọ̀tí fún òun ṣé tínú ẹ bá dọ̀tí ẹ̀jẹ̀ ló máa yà mo sọ̀rọ̀ yẹn fún mọ̀mọ́ ẹ̀ sọ fún mi pé tí n bá sọ fún yàn oṣù kan náà wọn ò fi sọ omi gbọ́dọ̀ pariwo ta gbogbo nǹkan tí n bá wò pé tí n bá sọ fún mọ̀mọ́ yẹn tí wọ́n bá sọ̀rọ̀ lórí ẹ̀ ọ máa lè change kò sí changes o. kí lẹ̀yin wá ẹni sùúrù sà kí lẹ̀yin wá suspect pé ó ṣẹlẹ̀ tí ẹ̀jẹ̀ fi ya lára wọn ẹ fi pé wọ́n ṣẹ́yún. èmi bí léèrè èmi ò mọ̀ o mi ì mọ̀ o di bí mo ṣe ń sọ èmi ò mọ̀ o mi ò mọ̀ kò dẹ̀ sọ kò jẹ́wọ́ fún mi till today mo wá ní pé òkè tí nǹkan ìbá wa mú ẹ lọ ṣé wọ́n á sọ pé mo wá láti Amẹ́ríkà mo wá lò ẹ ní báyìí
àbí tó bá jẹ́ pé mi gan mo bẹ́ẹ̀ sùn tèmi wá ń pọ̀rú ẹ̀jẹ̀ nsìn mo ní wá sọ wípé nǹkan tí pé ìranù tèmi náà ṣe ń lù yìí ni mo kó wá síbí akátá tí mo ní ń bí disable ni èmi àti àjọ ní nǹkan kan pọ̀ ṣùgbọ́n lójú ìyàwó mi lẹ́yìn tó ti mọ gbogbo secret ara ẹni pẹ̀lú mi gbogbo obìnrin tí ń bẹ ń lù ìlórò pé mo ti ń bá sùn ṣé tí ń bá ń ṣerú nǹkan yìí mi ní káwọn ọmọ ẹ̀ wá bí náà. mo fẹ́ bèrè kan lọ́wọ́ yín kí ló dé tí ẹni sùúrù sà ẹ má bínú o kí ló dé tí ẹ tẹ ká àwọn ọmọ mẹ́ta tẹ̀dẹ̀ ń sanwó kan kí ló tẹ̀ kó gbogbo wọn papọ̀ ọmọ ọdún mélòó ni ìyàwó yín. èjì ọmọ yẹn òun ló jẹ́ ká fi òun sílẹ̀ ńgbà yẹn even mo ti try òun gan ẹ̀ẹ̀kejì a wà lórí process ẹlẹ́ẹ̀kejì báyìí pastor church mi ló tún introduce ẹni mi. kí ló dé tẹ̀ ṣe mú ìyàwó yín gangan kan. níyàwó tèmi bẹ́ẹ̀ ni a ti sanwó visa ó ti ní booking appointment báyìí lọ already. ìyẹn the same ìyàwó yín tó wá rojọ́ yìí ó ti ní appointment ó ti ní. bẹ́ẹ̀ ni o mo kódà tẹ́lá yẹn tẹ́ ẹ bá fẹ́ kí n send ẹ̀ sí yín màá send ẹ̀ sí yín o a ti ṣèkan lákọ̀ọ́kọ́ tí wọ́n gbá wa ẹlẹ́ẹ̀kejì la wà lórí ẹ̀ báyìí. so I don't know mi mọ nǹkan tó fẹ́ kí n ṣe fún òun kò ní tẹ́lọ́rùn ni o torí pé ó rò pé bóyá ìgbà tí mo ti débí gbogbo belief ẹ̀ ni wípé òyìnbó tó ṣèwé fún mi bí ẹni pèsè ló ń kówó fún mi ẹni ẹlẹ́ni ọ̀dẹ̀ ṣiṣẹ́ o ilé tá à ń gbé òun ló ní ilé yẹn jóná recently tó jẹ́ pé kò sí nǹkan kan èmi náà mo mọ bí mo tún ṣe wá means láti ra aṣọ sáwọn ọmọ mi lọ́rùn pẹ̀lú iṣẹ́ díẹ̀díẹ̀ táwọn náà ń ṣe tá a tún fi gbalé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àsanwó ilé bíìlì nìkan là ń san torí òyìnbó yẹn ló ní ilé but a ti gbalé ń sìn so iṣẹ́ mi increase mo dẹ̀ ń sọ fún nǹkan tí n bá ń ṣe fún ẹ jẹ́ kó tẹ́ ẹ lọ́rùn but àwọn ọ̀rẹ́ ẹ̀ ń bá ti bá sòótọ́ ọ̀rọ̀ kò ní bẹ́ẹ̀ ni yẹn sọ̀rọ̀ mọ́ àbí kó bá wọn jà so everybody ti wá ń wò lóṣù tó fi wá sọ̀rọ̀ fún mi. ẹ mọ nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ẹ mọ nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò sí níbi tí mo ti lè mú nọ́mbà ìyàwó yín ẹ bá mi send ní nọ́mbà ìyàwó yín sórí WhatsApp nítorí etí tó bá gbà ló yẹ kó no ẹ má pè ẹ send ẹ sórí WhatsApp ẹ send ẹ sórí WhatsApp mi. mo ti fẹ́ send ẹ báyìí. ẹ send ẹ torí mo ń láti gbé ìyàwó yín wọlé torí ọ̀rọ̀ tí ìyàwó yín sọ fún wa lórí platform yìí kódà ẹ rí pé mi gan fèpè ránṣẹ́ sí kò ṣe pé bóyá mo fèpè ránṣẹ́ sí pé lóun ò tọ́jú o ó ní ẹ ti fòun lẹ̀ fòdìdí ọdún mẹ́ta tẹ́ ẹ bá dẹ̀ tún dé náà lílù ni ẹ̀ kí ń dóhun èmi ò dẹ̀ sáyẹ̀nsì pé ọkùnrin má máa dó ìyàwó ẹ̀ mo ṣe ní ok tó bá ti gba ìṣáná kó o gba gbági náà ó lẹ̀ ń ṣọ́hun lẹ́yìn ọdún mẹ́ta. ìgbà tí mo wá láti ló ṣe jẹ́wọ́ fún mi pókó mi kéré nù òbò òun ó ní í ṣe léjéléjé voice note ẹ̀ ó wà ń bẹ̀. ipò kò yí ṣe léjéléjé. olóko tó fi bímọ mẹ́rin fún mi ní í ṣe léjéléjé it's okay no problem so níjọ́ tó bá wù ní ó tẹ̀ sọ gan pé bí mo ṣe ń bò ń sùn gan pé kò tẹ́ ń lọ́rùn so ó pò òun ò enjoy mi mọ́ so nọ́mbà ẹ̀ ni mo ti send yẹn. ẹ máa bẹ ṣe orí WhatsApp lẹ send ẹ sí. bẹ́ẹ̀ ni. mo fẹ́ kẹ́ dúró bẹ́ẹ̀ yẹn torí mo máa add wọn tí má dé add wọn màá wá pè wọn lórí WhatsApp lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ dúró mo máa gbé wọn wọlé. lílù tó ní mo lù ń tó ń sọ yìí ìgbà tí mo wálé ní 2019 wardrobe tí mo ká sọ mi sí tí mo fẹ́ change ìgbà tí ẹni tó ṣe wardrobe gbé wardrobe wá ṣé ń gbọ́ mi. mo ń gbọ́ yín mo ń gbọ́ ẹni tó bá pè ní sìn wàhálà kí lẹ̀ ń pè fún ṣé ẹ rí pé yàn wà lórí fóònù ni hello. ẹni sùúrù dà máa ń lọ sábò lọ sẹ́wó tí n bá mú wá sí Nàìjíríà. ẹ bẹ̀rẹ̀ láti bí wardrobe ẹni wardrobe tẹ káṣọ yín sí kílẹ̀ ló ṣẹlẹ̀ sí sà. wardrobe tí mo ìgbà tí. hold on hello. Hello. Mo ma block. I'm going to block you because I don't know why you're calling me. I don't know. Ẹ ṣáà ní sùúrù bẹ́ẹ̀. Okay. Mo fẹ́ gbé wọn. Ṣé nọ́mbà wọn yẹn wà lórí WhatsApp?
Number. But okay. Ṣé nọ́mbà wọn wà lórí WhatsApp? Ó wà lórí WhatsApp. Okay. Number. Ó ti block tèmi ń bí, but ó wà lórí WhatsApp. Wọ́n block nọ́mbà yín. Ó ti block ẹ mo ṣe wọlé sí America ìtàn just simple thing ni mo bí léèrè tó flying up tí ó bẹ̀rẹ̀ sí. Ṣé láti February yẹn náà ti block nọ́mbà yín? No, March tí mo wọlé sí America padà ni gbogbo February. Ẹni tẹ́ lọ ṣèyàwó fún ní January, Bẹ́ẹ̀ ni kò sóúnjẹ fún mi tí mi kò lè tọ́mẹ̀ ti padà síbí lọ́sọ̀ February 10. Èmi fúnra mi tí n bá lọ sílùú mi tí n bá padà dé mi ni máa wọ kitchen tí máa dáná. Mo fẹ́ kẹ́ dúró sórí WhatsApp níbẹ̀ nítorí ó dàbí pé nọ́mbà yìí ò sí lórí WhatsApp. Nọ́mbà wọn yìí ò sí lórí WhatsApp. Hello ma. Hello ìyá mi. Ẹ káàsán ma. Ṣé nọ́mbà yín yóò sí lórí WhatsApp ni? Ó wà lórí WhatsApp, mo fi mẹ́sẹ̀jì yín. Kí ló dé tí ẹ ṣe é lò sí mi lórí WhatsApp náà? Mo fẹ́ kẹ́ẹ̀tì yín lórí WhatsApp, mi ò gẹ́ẹ̀tì yín. Mo fẹ́ pè yín lórí WhatsApp kí má bàa náwó. Ó dà máa rí. Ó dà. Hello? Hello? Hello bàbá. Màá gbọ́, mo fẹ́ gbé wọn wọlé torí àfẹ́ àbòsí lórí. Ṣé ń gbọ́ mi? Mò ń gbọ́ yín. Kí ló dé tí mi ò gẹ́ẹ̀tì wọn lórí WhatsApp? Àtọ́ bá pa dátà ó lè má lọ. Ní ẹ̀bọ̀ ó yẹ kí n rí wọn náà. Ó yẹ kí n rí wọn. Okay, àwọn lélẹ̀. Ń bọ̀. Add to contact. So ẹni sùúrù mo máa gbé wọn wọlé nsìn. All right. Ẹ̀yin ẹ court ẹ jẹ́ kí n pa wọn lórí WhatsApp kí wọ́n á gbẹ̀yìn wọlé. Okay. Yeah. Anybody máa pè mí sìn yìí. Anybody máa pè mí sìn yìí o. Ẹni tó bá pè mí sìn ó máa jẹ blocking ẹ máa pè mí. Hello? Hello ma. Hello ìyá mi. Yes ma, ẹ káàsán ma. Ẹ káàsán, ẹ hold on. Ẹ kọ́ ọjọ́ mẹ́ta. Ìjọkọ̀ pẹ̀lú ẹ hold on bẹ́ẹ̀ yẹn. Ẹ hold on o. Torí hello? Mo ń gbọ́ yín mà. Mo ń gbọ́ yín mà. Ẹ hold on o. Ẹ̀yin lẹ pè tẹ́ ní ọdún mẹ́ta ọkọ yín fi yín sílẹ̀ àbí? Bẹ́ẹ̀ ni, ó dẹ̀ wá dé lọ́dún kẹta. Ipò wa ń nà yín. So ni wọ́n sọ fún mi pé story yẹn pọ̀. Ẹ ní sùúrù, ẹ ló nà yín. Bọ̀ lẹ́yìn ọdún mẹ́ta yẹn, ìgbà wo ló wálé wá ṣe wedding pẹ̀lú yín? Ẹ ṣe. Mẹ́wàá ẹni sùúrù ìyá mi. Ẹ jẹ́ kí kọ́kọ́ put nǹkan kan clear sí yín. Ọkọ yín wà lórí line yìí, ẹ̀yin náà dẹ̀ wà ń bẹ̀. Okay ma. Nǹkan tẹ́ sọ lórí ètò, ọkọ yín gbọ́. Ọkọ yín dẹ̀ crop ẹ̀. Ọkọ yín crop ẹ̀, wọ́n dẹ̀ send ẹ̀ sí mi. Wọ́n dẹ̀ fi voice note tẹ̀lé. Nígbà tí mo gbọ́ voice note yẹn mo tiẹ̀ dànù mi ní interest. But nígbà tó di èní, ọkọ yín send the voice note 38 minutes sí mi. Mo dẹ̀ ṣe send 38 minutes sí mi.
mo wá dá padà fún wọn pé èmi ò lè ní time láti listen sí voice note 38 minutes o so wọ́n tún wá send voice wọ́n wá pín kélekèle tó 6 mi ò gbọ́ wọ́n wá send message mi pé ó dàbẹ́ ni wípé mi ò fẹ́ gbọ́rọ̀ àwọn pé àwọn filẹ̀ fọlọ́run ọba wọ́n pè mí ṣùgbọ́n wọ́n mọ̀ pé mo níròjú àti listen tí ò tẹ̀ tú wọ́n pè mí wọ́n wá pè mí bó ṣe pè mí mo wá ní mo gbé mo wá pè wọ́n padà mo ní sísẹ pé ẹ ti gbọ́ nǹkan tíyàwó yín sọ tó dẹ̀ ti crop ẹ̀ ti send ẹ̀ sí mi ẹ wá padà wá clear ara yín níbi tí ìyàwó yín ti wá fẹjọ́ yín sùn lórí platform ẹ̀yin náà wá clear ara yín wọ́n dẹ̀ ti dé bí wọ́n ti sọ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lára àwọn nǹkan tó sọ fún wa ni wípé wọ́n náwọn wálé ní February àwọn sì wá fẹ́ yín wọ́n ní ọmọ 4 lẹ́jọ́ bí lóòótọ́ 3 ti wà lọ́dọ̀ àwọn bẹ́ẹ̀ni wọ́n ní báwọn dẹ̀ ṣe ń sọ̀rọ̀ wọ́n ní wọ́n ti sanwó visa fee fẹ́yìn gan wọ́n dẹ̀ tún ti ń try fún ọmọ 4 wọ́n ní ẹ ti bímọ 4 tọ́kẹ́ tó wá máa sọ fáwọn pé o kó àwọn rí jẹ́lẹ́jẹ́lẹ́ nínú òbò yín pé kò tiẹ̀ wu àwọn náà kọ́kọ́ sọ̀rọ̀ oko yín ẹni sùúrù oko yín ò wu àwọn tó mọ̀ mò ń gbọ́ yín àwọn wà lọ ẹjọ́ wà pọ̀ ní. àwọn náà kọ́kọ́ sọ̀rọ̀ sẹ́ni bá ti máa ń lálì mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò kì í fún wọn léṣe ẹkún ni máa ń sùn bọ̀tẹ́lẹ̀ tán ṣe yìí ó bí mi nínú nǹkan tó máa ń sọ sí mi ó ń dá wàhálà sínú àgọ́ ara mi torí pé ọkọ mi máa ń sọ̀rọ̀ he talk too much sẹ́wọ̀n lọ́jọ́ yẹn tó sọ̀rọ̀ wípé ìgbà tó ń wálé ọ̀rẹ́ mi bá sùn pé òbú tèmi ti bàjẹ́ mo wá ní ìwọ ló ti boko jẹ́mọ́ rẹ̀ nídìí tó kọ ẹ ti di atọ́tọ́ mẹ́ ẹ lọ́wọ́ níbi tó ti ń rù káàkiri tó ti fẹ́ lágbájá tó ń fẹ́ tàmọ̀dù tí mo dẹ̀ mọ̀ sí tí mi ò bínú tí mo fi sọ tí mo fi ń para torí àwọn ọmọ tí mo ti bí fún ẹ ìsọ̀rọ̀ ni gbé sí ní mi ò bá sọ orú ẹ̀ rí ìgbọ́n nǹkan tí sọ sí mi ẹ̀mí mi ti kọ́ ìyá tí ìrántìrán ní ń bú mi. wọ́n ní ẹ̀yin wálé ìjọ tẹ wálé dọ́tà wọn wálé wọ́n ní ẹ̀jẹ̀ ya lára yín wọ́n lè wá sọ pé ẹ̀ ń fọnú ni. wọ́n ní. bẹ́ẹ̀ ni inú ilé ọmọ ìdọ̀tí wà ń bẹ̀ mo dẹ̀ pé dókítà lójú ẹ. dókítà kó pé ọlọ́run pàdé ẹni yẹn ń gbági ni o. bẹ́ẹ̀ ni ẹni sùúrù yá mi ẹni sùúrù ẹni inú ilé ọmọ ìdọ̀tí wà nínú ilé ọmọ kò yé mi o. wọ́n ní dọ̀tí wà ń bẹ̀ lẹ́dìí yẹn dẹ̀ ta oògùn fún mi kì í ṣe jàdíjàdí mo ló ń ṣe mí o. ó ní inú mi dọ̀tí ó dẹ̀ ta oògùn fún mi ẹ̀jẹ̀ yẹn sẹ̀mọ̀ mẹsẹ̀sán yẹn ti fail ti pẹ́ sẹ̀mọ̀ nígbà tí mi ò rọ́kùnrin tí má dẹ̀ pé tí má sọ fún yín ẹ sọ pé rọ́ ni mò ń pa páwọn tó wà ń bí sọ wípé it's a lie. kíkì ní ìdẹ́ affect mi torí ẹ̀rọ jákèmí náà gbé tọ́jú bára mi ò kúkú yá tí mo bá pè yẹ ẹ̀kú ní dá mi lóhùn ẹ sọ pé kò sí nǹkan tó kàn yín ó jákèmí náà gbégbèsè láti tọ́jú ara mi náà. wọ́n ní ìdí ẹ̀ nìyẹn nǹkan tí mo dẹ̀ wá lò ó wá rí bó ṣe rí nìyẹn ẹ̀ tó wá tó fi ń sọ̀rọ̀ sí mi èmi tí mo rí bí kíní ìṣe ń ya jáde tálàáfíà sì ń bá mi nínú àgọ́ ara nígbà tí gbogbo kíní yẹn jáde tá àlàáfíà bá nú àgọ́ ara mi ì mọ́ rìn gẹ̀jẹ̀gẹ̀jẹ̀ tàbí kí n má lè rìn dáadáa mọ́ tàbí kára ara mi fúyẹ́ nígbà tí mo lògùn yẹn wọn kì í farabalẹ̀ láti lísì sí mi rárá lẹ́sùn pé wọ́n lọ sí Amẹ́ríkà yìí náà ni. ọkọ yín ní ẹ jẹ́ kí mi náà sọ̀rọ̀ níbi tó sọ̀rọ̀ sí yẹn níbi tó ti sọ pé okó mi ṣe léjeléje fọ́jú ẹ̀ńbì ìfẹ́ mi tí wọ́n bá lè fi ẹ sọ̀rọ̀ ilé ẹ̀kọ́ sọ pàrọ̀ mi ti bàjẹ́ o Francis má parọ́ mọ́ mi o ìwọ olùkọ́ sọ fún mi pé olójú onídìí mi olówó wálé olórí mi bá sùn ó ní mo ti domi Francis má gbàgbé tó sọ èmi ò fún ọ lẹ́sì tẹ́lẹ̀ o má gbàgbé o ò lè parọ́ mọ́ mi lórí platform o sẹ́ndì tiẹ̀ kẹ́mi náà sẹ́ndì tèmi sí wọn. ó ń bẹ lórí fóònù báyìí. èmi náà ní tèmi náà lọ́wọ́ ń bí. oògùn tó lò tó o ní pé oògùn inú dídọ̀tí ni ó sọ fún mi pé o ti ń lò tẹ́lẹ̀ pé bẹ́jẹ̀ ti ń ya lára ẹ̀ nìyẹn torí pé. àwọn tó ń pè yìí kí lẹ̀ ń pè fún nísìnyí ẹ máa bí mi ní gbogbo ẹ̀yin tẹ́ ń pè yìí mò ń sọ o. mò ń gbọ́ yín. èmi ti lo oògùn yẹn mo sọ àǹtí sí yàtúndà mo ti lo oògùn yẹn kí wọ́n tó dé. rẹ́dì láti gbọ́ mi nígbà tó jẹ́ pé wà á máa gbé mi ṣépè ní òkè rẹ́dì láti gbọ́ tèmi náà ṣebí torí pé lọ sí Amẹ́ríkà ni òkè rẹ́dì láti gbọ́ mi. ẹni sùn mo ti wà l'Amẹ́ríkà ilé ẹjọ́ kan ò máa mọ̀ kí n má pè é máa jẹ́ ilé ẹjọ́ kan ò mọ̀. ilé ẹjọ́ kan ò mọ̀ kó má pè mí lọ́sọ̀ ìyá ẹni sùn mo fẹ́ kẹjọ ó yá ẹ sọ̀rọ̀ yín dáadáa. ọdún 3 tó o ní mo lọ tó o ní mi ò fún ẹni kankan lákọ̀ọ́kọ́ màmá rẹ̀ mò ń fún ọ lówó oúnjẹ màmá mi ń gbowó oúnjẹ ìwọ náà ń gbowó oúnjẹ owó yóò tiẹ̀ tó nǹkan àwọn tó lè jẹ́rìí sí wà o 10,000 ni mo fún màmá ẹ o 10,000 ọdún mẹ́ta àkọ́kọ́ odidi ọdún kan pẹ́rẹ́ tó fi fún wọn ṣe bá ọdún tó tẹ̀lé lọ sọ pé wòlé pé ìyá mi ló ń jẹ mọ́ ẹjọ́ sì ń yá sí tó tó ní 5,000. ẹni sùúrù tó wá sọ fáwọn èèyàn wípé
tó bí wọ́n wọ̀nyẹ̀ wípé òun tó fún wọn 5,000 wọn tó ń gbà lọ́wọ́ àwọn olùpọ̀jù. Èmi ni mo sọ pé àǹtí ẹni sùúrù ìyá ẹni sùúrù ẹni sùúrù ẹ̀jẹ̀ ń bèrè ẹni wọ́n fún ìyá yín ní owó oúnjẹ fún ọdún kan wọ́n wá stop ẹ̀. Bẹ́ẹ̀ni ẹni sùúrù ẹni sùúrù 45,000. ẹni sùúrù màmá ẹni sùúrù wọ́n fún ìyá yín ní wọ́n fún ìyá yín ní kátẹ ọ̀pọ̀ fún ìyá yín ní 1,000 fún ọdún kan no ẹ jẹ́ ká pé 10,000 fọ́dún kan àbí. Bẹ́ẹ̀ni mà. fọ́dún kan 10,000 ìyá tó bí yín àbí. Bẹ́ẹ̀ni. ok wọ́n bá yín àwọn ọmọ mẹ́rin lẹ bí fún wọn àbí. Mẹ́ta. Bẹ́ẹ̀ni. mẹ́rin lẹ bí fún wọn so mẹ́ta ẹni sùúrù náà ẹ̀yin méjèèjì ẹni sùúrù mẹ́tẹ̀ẹ̀ta tó kó lọ yẹn níjọ́ tí wọ́n ti kó wọn lọ ìjọ ní contribution tẹ máa ń send sí wọn lọ́hùn. Rárá o. Èmi ò send contribution o. ok níjọ́ tí wọ́n ti wá kó àwọn ọmọ yẹn lọ ṣé wọ́n sì ń fún yín ní owó nílé pẹ̀lú ọmọ ẹyọ kan. Wọ́n máa fún mi lọ́wọ́ oúnjẹ ṣùgbọ́n gbà mí tọ́rọ̀ bá dà wá pọ̀ wọ́n lè ní mo ṣe àwọn wọ́n á dẹ̀ stop ẹ̀ bí 2 months. Inú létẹ̀ ń gbé fún ìyàwó lọ́wọ́ oúnjẹ fún bí 2 months tẹ́ pé mi ni mo ti fún bí 2 months ok inú létẹ̀ ń gbé ẹni sùúrù. ọ̀rọ̀ tí ẹni ọ sọ fìyá mi. màmá bàbá ẹni sùúrù inú létẹ̀ ń gbé ta ló ní. Bẹ́ẹ̀ni. Ta ló ní ilé yẹn. Àwọn náà kọ́lé o. Ṣé ẹ máa ń sanwó ilé sanwó ilé. Mi ò sanwó ilé ṣùgbọ́n mo ń sanwó ná. Àwọn tó bá dẹ̀ bàjẹ́ inú ilé mi ni mo ń tún ṣe. Okay good then wọ́n ní ẹ blọ́ọ̀kì nọ́mbà wọn kí ló dé tẹ blọ́ọ̀kì nọ́mbà wọn. Bẹ́ẹ̀ni nígbà tí ọ̀rọ̀ ọkọ̀ bá kò gbé ni mi ò fẹ́ gbọ́ mọ́ torí pé 10,000 lògùn tí mo rà lóṣooṣù ọ̀rọ̀ iná sì ni mo ń dá wàhálà lẹ̀ sínú ayé mi torí pé bí ṣe ń sọ̀rọ̀ sí mi inú mi máa ń bàjẹ́ ni torí mi ẹ̀sẹ̀ kò lè máa sọ̀rọ̀ sí mi kí bẹ́ẹ̀. ló ń fa ọ̀rọ̀ tí wọ́n ń sọ sí yín ẹni sùúrù kí ló ń fa ọ̀rọ̀ tí wọ́n ń sọ sí yín. Yóò sọ tó yóò ní kí n má bínú gbà mí pé ńgbà tó náà rò wípé ọ̀rọ̀ tó ń sọ sí mi yẹn ti pọ̀. Kí ló fa ọ̀rọ̀ yẹn? Bóyá wọ́n bá pe fóònù mi tí mi tètè gbé kọ́. Kí ló fa ọ̀rọ̀ yẹn? Ṣẹ́rí lè tán wálé ìsìn. Ṣẹ́rí lè tán wálé ìsìn. Nígbà míì báyìí ó lè jẹ́ pé kọ́ lásán tí mi tètè gbé pàtẹ́ àti bá pàdé lọ́pọ̀ o ti sòsì lọ o ti bára nu lọ. Irọ́ mò ń cháàjì nígbà tí mi lé fóònù jẹrẹ́tọ̀ ni mo lọ cháàjì fóònù lé bàbá alágbájá mi ì dẹ̀ pa fóònù kí lè bá rí mí sọ ẹ. Kébí tó bá ti sọ pé o ti sòsì o ti ṣe gbá inú á bí mi pé o ti wọ́n mo wá ṣe nísìn nkú ládùúgbò náà. Ok mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín ìjẹ́ wọ́n ka yín ẹgbọ́n náà ìjẹ́ wọ́n ka yín pẹ̀lú ìṣekúṣe àbí wọ́n ka yín pẹ̀lú pé ẹ lọ ṣe àṣemáṣe rí. Wọn kẹ́ mi pẹ̀lú àṣemáṣe rí o wọn ká mi pẹ̀lú ìṣekúṣe o àfìgbà tán wálé tí wọ́n ní wọ́n sọ wípé àwọn kan sọ pé mò ń fẹ́ nìkan mo dẹ̀ ká láàyè mo tẹ́lí kí n ṣépè mo gbéra mi ṣépè ẹni máa fún mi radié tó mo ní mo rẹ́dì farabalẹ̀ kọ́kọ́ farabalẹ̀ o kọ́kọ́ fara ẹ̀ balẹ̀ ìgbà tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn mo ní à kò yẹ kó gbọ́ràn dè má ti wá máa ṣépè ṣùgbọ́n mo wò wípé irú ẹni tó jẹ́ sí mi ìbá ṣépè ọkàn rẹ̀ ò ní clear the second day mo wá pè níyàrá mo ní mo rẹ́dì àti ṣépè ìkọ́kàn rẹ̀ ò lè bá clear sí mi kínú rẹ̀ lè dùn sí mi jẹ́ kí n ṣépè ṣé ń gbọ́ mi mà mo bá bẹ̀rẹ̀ sí gbéra mi ṣépè lọ́jọ́ ìgbà tí a tún lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ wọn tán pè wá àwọn ọ̀rẹ́ wọn tún wá bá wa sọ àwọn yẹn náà mo ṣépè sí pé mi àwọn yẹn sì láwọn ti sọ tán bí tó ó tó kù ọ̀tún la tó tún lọ ó tún sọ́mọ̀ ó tún pe àwọn yẹn wípé kán tún wá ọkàn bá mi sọ̀rọ̀ mo ní mi kí nǹkan kò pè mí àti ẹ̀kọ́ ṣùgbọ́n láti sìn kálukú tẹ̀ mọ́ bá ṣẹ̀ náà mi kú ní kí mọ́ o so ti yẹ yín níwájú láti rẹ̀ síbẹ̀ tó pa pọ̀. ṣé ọkọ̀ lẹ́nu ìjẹ́ ẹ̀dógún Friday ìjẹ́ ẹ̀dógún ó tún. èmi ọmọ tí yàbí tó fọjá àrùn pọ̀ níbo náà tó rí gbogbo ọ̀rọ̀ tẹ́ tó ẹni tó bá pè sí máa gbé ṣépè. ọmọ wọn ni wọ́n pè yí kaláwọ̀ èèyàn wọ́n fẹ́ kí wọ́n ẹbí léèrè wọ́n ní ilẹ̀ bẹ́ẹ̀ ni o kì í sí ọkọ tèmi èmi ò fẹ́ o àti ìka mi ò fẹ́ o. ẹni sùúrù bàbá ẹni sùúrù bàbá ẹni sùúrù àǹtí ìgbà wo lẹ ra lẹ̀ yẹn. ṣé ti bímọ kẹ́ tó ra lẹ̀. mo ra lẹ̀ yẹn ní ṣé ti bímọ kẹ́ tó ra lẹ̀. mo ti bímọ sí mo sì ra lẹ̀ ọkọ tí mo kọ́ àwọn náà wọ́n tà kán tó travel. ok ẹni sùúrù orúkọ ta lẹ wá fi sílẹ̀ bọ́n ṣe sọ yẹn kó tiẹ̀ jẹ́ pé kò ń ṣe orúkọ àlè yín kò ń ṣe orúkọ ta lẹ onítọ̀hún. ìsàlẹ̀ orúkọ ti tèmi ló wà lórí ìwé ilẹ̀ mi o ẹni yẹn ló bá mi rílẹ̀ tí mo rà ní ilé oko ló bá mi rílẹ̀ tí mo rà. kí ló wá dé tórúkọ ẹ fi wá wà ń bẹ̀ ó bá yín rílẹ̀ ṣé òun ló bá yín sanwó ni. ẹni tó bá yan rí
Ìgbà tẹ́kùn ló bá mi rí tí ọba tó pẹ̀lú ẹ̀sùn aláṣẹ lórí ilẹ̀ ta mo fẹ́ pè. Ntọ́mọ náà rà ó pẹ́ ní ìdáná tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹni tó bá bá yàn lálẹ́ tí ọba sórúkọ ẹ̀ ń bẹ̀ tí wàhálà bá dé lórí ilẹ̀ ta mo fẹ́ pè. Irọ́ o èmi náà nílẹ̀ káàkiri o kò dẹ̀ sórúkọ ẹni tó bá mi ra lẹ̀ ń bẹ̀ o. Kò sórúkọ ẹni tó bá mi ra lẹ̀ ń bẹ̀ o. Number one ẹni sùúrù bàbá ṣẹ̀ṣì ní nǹkan tẹ́ fẹ́ sọ kí n tó sọ̀rọ̀. Ṣé ẹ rí nǹkan tí mo kàn fẹ́ sọ gbogbo ariwo tí ń pa yìí. Ẹ jẹ́ kí kọ́kọ́ sọ ó yá ẹ sọ nǹkan kan tẹ́ fẹ́ sọ náà. Gbogbo ohun tí kàn tó ń rìfáàsì sí àti sọ́bọ̀t bó kàn ṣe pé torí pé mi ní interest nínú prógráàmù yín bí mo ṣe sọ síwájú èmi náà ni mo dẹ̀. Èbúwọ̀ náà ló ní mọ̀ gbọ́. Èbúwọ̀ náà ló ní mọ̀ gbọ́. Ẹ jẹ́ ti blọ́ọ̀kì yín ẹ ṣì blọ́ọ̀kì nọ́mbà ọkọ yín báyìí. Ó blọ́ọ̀kì nọ́mbà wọn. Ó blọ́ọ̀kì mi lè parọ́. Bó ṣe wà yìí ntọ́ bá ṣe tí ò bá dáa kò kì í gbà pé òun ṣe tí ò dáa bọ̀ torí ìfẹ́ tí mo ní sí màá tún pé máa bẹ̀ ẹ́. Ṣùgbọ́n ẹni yẹn ti gba gbogbo máìndì ẹ̀ torí pé aago 10:11 á sílẹ̀ kò fẹ́ nìyẹn tó máa sùn létọ́ yẹ pé ìdajì ló máa jí lọ n ti ń ké mi lára nìyẹn. Àṣìṣe ọmọ rẹ̀ náà ra lẹ̀ ó tún fi ókọ ẹni yẹn náà sórí ilẹ̀ ìyẹn wá bí mi nínú pé ẹni tó bá wọn ra lẹ̀ ni wọ́n lẹ́ni tó bá wọn ra lẹ̀ ni. ó tún bọ́ ọmọ ra lẹ̀ wọ́n tún lò náà lọ bọ́ ọmọ ra lẹ̀. bẹ́ẹ̀ni náà ló tún bá rí lẹ̀ lóko. àǹtí ọmọdún mélòó ni yín àǹtí ọmọdún mélòó ni yín mà ọmọdún mélòó ni yín. 44. ẹgbẹ́ gbogbo ẹnu yín sọ̀hún ẹ̀gbọ́n ni mo jẹ́ sí ẹgbẹ́ ẹnu yín sọ̀hún kí lẹ̀ ń sọ tí ó dùn ẹgbẹ́ ẹnu yín sọ̀hún jàre. àǹtí bọ́dà Francis ẹ dákẹ́ ẹ ní sùúrù ẹgbẹ́ ẹnu yín sọ̀hún kí lẹ̀ ń sọ tí ó dùn. Yes ma. ẹgbẹ́ ẹnu yín sọ̀hún. Ẹ lọ́mọ mẹ́rin ọkùnrin bá yín kó mẹ́ta kúrò ní Nàìjíríà ó kó lọ sí Amẹ́ríkà ó tún ṣe ìwé fún yín èmi tí mo jókòó sí bíbá mi ò rírú ẹ̀ ọkùnrin ò fún ìyá mi lówó jẹ rí. Màmá ẹ dákẹ́ ẹ má bà mí ẹ ní sùúrù ẹ jẹ́ kí n kẹ́ ẹ dẹ́ mi délẹ̀ kó tiẹ̀ wá jẹ́ 500 naira ló ń fún ìyá yín lójoojúmọ́ kò jẹ ìyá yín lówó. Èmi bẹ́mi ṣe wà yìí ọkọ̀ọ̀kọ̀ ò fún ìyá mi lówó jẹ́rí mo dẹ̀ ti marry for 21 years. Bóyá tó bá fẹ́ ṣe Christmas ara nǹkan fún wọn 21 years ó fún ìyá yín ní 10,000 kò jẹ ìyá yín lówó ṣe mọ̀ kò bá jẹ ẹni sùúrù kò tẹ́ ẹ̀ bá fẹ́ mọ́ màmá tẹ́ ẹ̀ bá fẹ́ mọ́ ẹ fún ní divorce kẹ́ kúrò nílé ẹ̀ tó ló dàbẹ̀ ní pé ẹ fẹ́ gbọ́ tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ mọ́ ẹ lọ fún ní divorce. Because ẹ ṣe ń sọ̀rọ̀ yóò bí mi nínú tẹ́ ẹ bá fẹ́ máa yìí mọ́ ẹni sùúrù Mr. Francis ẹ dákẹ́ tẹ́ ẹ bá fẹ́ máa yìí mọ́ ẹ kúrò nínú ilé ẹ̀ kẹ́ lọ wo bó ṣe rí níta ẹ kúrò kẹ́ lọ wo bó ṣe rí níta tẹ́ bá fi pé nǹkan tẹ́ ẹ ṣe ẹ kúrò nínú ilé ẹ̀ mi ò fẹ́ gbọ́ ẹ ṣe ń sọ̀rọ̀ ó ń bí mi nínú what are you talking about kò jẹ ìyá yín lówó náà ó fún ìyá yín lówó oṣù kò bá fún 3 days 10,000 naira lóṣù ṣé ìyá yín ló ń dó ni what are you talking about ẹ̀yin lè máa tọ́jú ìyá yín ọkọ yín ò suppose láti tọ́jú ìyá yín tó bá ṣe fún plus ni ẹbí mọ mẹ́rin ó bá yín kó mẹ́rin ó kó mẹ́ta nínú ọmọ yín ó kó wọn lọ sí abroad ẹ̀dẹ̀ tún ní ẹ̀fọ́ntì láti máa sọ wípé ó ń tọ́jú ilé ó tọ́jú yẹn wà nínú ilé tó kọ́ what are you talking about ẹ fílẹ̀ kẹ́ kúrò nínú ilé yẹn tẹ́mi yóò bá ní fún níyàwó mi tó dẹ̀ máa fi lọ́kọ̀ balẹ̀. What are you talking about? I don't shake fún yín. You cannot get it all. You can't get it all. Mo ní tí o bá ti fọwọ́ kàn yín tó bá ṣépè fún èpè ò lè ràn yín lórí fóònù. Ọ̀nà mi o àti ìka ọ̀nà mi o. Ẹ máa gbọ́ ẹni sùúrù màmá bàbá ẹni sùúrù bàbá ẹni sùúrù ìgbà tó lù yín ẹ ti lọ ń gbà yẹn ẹ sì wà nínú ilé ẹ alihamdulilayi ẹni sùúrù ó dẹ̀ ti wà l'Amẹ́ríkà kò lè stretch ọwọ́ ẹ̀ láti Amẹ́ríkà kó wá lù yín ní Nàìjíríà ẹ dẹ̀ ti decide láti wà nínú ilé tó kọ́ ó dẹ̀ ń ṣe ó tún bá yín tọ́mọ ó kọ́ àwọn ọmọ mẹ́rin àwọn èèyàn wà tó jẹ́ pé wọ́n wà l'Amẹ́ríkà àmọ́ ẹ má bá mi jiyàn bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí gan ẹni lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ẹni lọ́wọ́ ẹ̀dìmẹ́rù ó tọ́ ni mò ń sọ fún yín ẹni tẹ́ ẹ̀ bá ríyàn bá yín màmá bàbá ẹ dákẹ́ tẹ́ ẹ̀ bá bá yín rí ẹni sùúrù tẹ́ ẹ̀ bá rí ẹni bá yín sọ̀rọ̀ tó ọ̀rọ̀ ẹ lè má kí mi mọ́ ẹ lè má wá sí platform mi mọ́ but ẹni lọ́wọ́ ẹ̀dìmọ́rù ẹni sùúrù ẹni lọ́wọ́ ẹ̀dìmọ́rù obìnrin alálùbáríkà ò kì í ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ó tọ́ ni mò ń sọ fún yín
ẹni sùúrù ẹ jẹ́ kí no ẹ gbọ́ tèmi mi ò bínú o torí pé nǹkan tẹ́ sọ sílẹ̀ yìí màmá mi ò ṣojú ṣáájú o mi ì ṣojú ṣáájú nǹkan tẹ́ sọ sílẹ̀ ni mò ń dá ṣe rí nǹkan tẹ́ sọ sílẹ̀ yìí tẹ́mi bá tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin bá rí ọkùnrin ṣe fún àwọn wà láìtàláì wọn ò ní kọ́ ọkùnrin bá yín bí ò tiẹ̀ ṣe kọ́kọ́ bàbá Francis ẹ dákẹ́ Mr Francis ẹ dákẹ́ ẹ tẹ̀ lè kúrò lórí fóònù mi ẹ ní ọmọ 4 èèyàn bá yín kó 3 lọ sí Amẹ́ríkà ó dẹ̀ tún tọ́jú yín ẹ wà nínú ilé ẹ̀ kódà kó jẹ́ oṣù 3 ló fún ìyá yín lówó dà ó tún ẹ̀yin lẹ wà nínú ilé ẹ̀ ó dẹ̀ ń fún yín lówó tún sì ń tọ́ ọmọ ẹyọ kan yẹn ẹ sí ní Nàìjíríà kẹfowó ránṣẹ́ sí l'Amẹ́ríkà sí ẹ wá ní pẹ́pẹ́sẹ́ kan ó bu yín tani ọ̀bá bú ẹ ló ń sọ̀rọ̀ burúkú sí yín ṣé láti Amẹ́ríkà tó ń sọ̀rọ̀ burúkú sí yẹn sọ̀rọ̀ yẹn lẹ̀ mọ́ yín lára. ìyá yẹn ẹ kò lè ẹgbẹ́rù yín kẹ kúrò ní ẹ kò dáa ẹ kò kúrò kò dáa ẹ kúrò bẹ́ẹ̀ ẹ kúrò nulẹ̀ yẹn ẹ kúrò nulẹ̀ yẹn fílẹ̀ ọkùnrin tí ó bá mú fúnpẹ́ èèyàn ga tí ò dáa tí ò ń ṣe ọkùnrin tó ní lárí èèyàn máa ń fílẹ̀ ní ẹ fílẹ̀ kẹ kúrò nínú ilé ẹ kúrò nínú ilé ẹ náà ẹ kúrò nínú ilé ẹ. ẹgbẹ́ burúkú ni kò tó ní bọ́ọ̀dì tó tún bá fún. mama ní ìyá ẹni sùúrù Mr Francis mo ní kẹ́ má sọ̀rọ̀ mọ́ ìyá Francis Mr Francis ẹ má sọ̀rọ̀ mọ́ àǹtí ìyá ní divorce certificate need the divorce certificate tẹ́ bá mọ̀ pé ó ka yín lára ẹ kó ẹrù yín tó bá dé á wá divorce yín ẹ kúrò nínú ilé ẹ̀ tẹ́ bá mọ̀ pé pẹ̀lú nǹkan tó ṣe yìí o ẹ̀rí nǹkan tó dá ń bẹ̀ ẹ kúrò ń bẹ̀ need the divorce certificate. èmi ni mo mú ẹjọ́ wá bá yín mà ṣé ń gbọ́ mà èmi ni mo mú ẹjọ́ wá bá yín mà ṣùgbọ́n sẹ́yìn pé ńgbà míì tí èèyàn ò bá mẹjọ́ rò tí ẹni téèyàn mẹjọ́ ẹ̀ lọ tó bá ti gúdù ní ẹjọ́ rò èèyàn padà jẹ̀bi náà. tàmá ṣe bí gbogbo ẹni sùúrù sísítà gbogbo nǹkan tí mo béèrè lọ́wọ́ yín ẹni sùúrù gbogbo ẹjọ́ tó rò sílẹ̀ mo béèrè lọ́wọ́ yín ẹ dẹ̀ ní bẹ́ẹ̀ ni mi ti ẹ ti ṣẹ́rí ẹ jẹ́ kí n sọ ọmọ kan fún àǹtí ìyá mi ní sùúrù 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 ní sùúrù ní sùúrù ìyá mi ní sùúrù gbogbo nǹkan tó jọ so yín pọ̀ àwo ò mọ̀ ìyá mi ní sùúrù gbogbo nǹkan tó jọ bí àbúrò ló jẹ́ sí mi if you are actually even kò jẹ́ 48 àbúrò ló jẹ́ sí mi torí ẹni tí mo gbà lábúrò 47 ni so àbúrò ló jẹ́ sí mi so káti ẹ̀ wá sọ wípé gbogbo nǹkan tó jọ wà láàrin yín kò sí tí mo mọ̀ nínú ẹ̀ àwọn nǹkan mẹ́ta báyìí ẹni ọ̀sọ́ gbangba ọ̀sọ́ Francis ẹni sùúrù àwọn nǹkan mẹ́ta ni mo fi ń jọ́ọ̀jì kéèsì ẹni sùúrù fún mi àwọn nǹkan mẹ́ta mo fi ń jọ́ọ̀jì kéèsì tí kò common tó jẹ́ wípé tí àwọn obìnrin míì bá rí wọn á máa lọ sílé babaláwo àti ilé aláàfáà kọ́ náà bá wọn dá ẹ̀mí ọkùnrin yẹn sí ni kí ni obìnrin fi dúró nílé ọkọ nígbà míì wọn á ní ọmọ nígbà tó ní ọmọ 4 tí ọkùnrin bí ẹ tó wà l'Amẹ́ríkà láàrin ìjọ́ mẹ́ta tó bí ẹ kó ọmọ 3 lọ sí Amẹ́ríkà tí ọkùnrin yẹn bá tiẹ̀ wá yọ olórí burúkú kí ọkùnrin yẹn tó jọ ń jà àwọn ọmọ yẹn ìwọ ló máa kọ́kọ́ jẹ́ ọkùnrin yẹn ti bẹ́ẹ̀ ó ti bẹ́ẹ̀ ṣe future ẹ̀ sílẹ̀. tèmi lèmi ní èmi ọ̀rọ̀ tẹ̀ ń rò yẹn àbí kẹ́mi ọ̀rọ̀ kan tẹ̀ ń rò yẹn ìfẹ́ ọkọ tèmi lèmi ní èmi ọ̀rọ̀ bá yẹn o àwọn ọmọ yẹn wọ́n wáyé tiwọn ni nǹkan tó wà lọ́wọ́ ọkọ tèmi òun ló wù èmi nǹkan tó wà lọ́wọ́ ọkọ tèmi ló wù èmi o. ìyá mi kò sí abiyamọ hello. bàbá ẹni sùúrù bàbá sister ẹ lè gbọ́n tó gbogbo àwọn 2,800 tó ń wò wáyé tí gbogbo wọn dẹ̀ ń sọ bad comment nípa yín you cannot open your mouth gẹ́gẹ́ bí obìnrin kẹ́ ẹ máa sọ wípé ọmọ 3 kí ni obìnrin tó bá jẹ́ wípé ẹ ò bí ọmọ nínú ilé yẹn ẹ lè dúró síbẹ̀ ẹ wọ́n ti fìntì náà ti yan àwọn ọmọ yẹn ló jẹ́ kẹ́ jẹ́ ìyàwó lọ́ọ̀dẹ ọkọ ẹ má tanra yín wọ́n wá kó àwọn ọmọ yẹn wọ́n bá yín sì kí ọjọ́ iwájú yín ẹni kò jọ yín lójú ọkọ tí yín ló wù yín irọ́ lẹ pa ọmọ 3 nínú ọmọ 4 ó ń fún ìyá yín lówó oúnjẹ fọ ọdún kan ó fún ìyá yín lójú ẹ tún wá láyà ẹni tẹ́ ń gbé nínú ilé ẹ̀ tó dẹ̀ sì ń bá yín tọ́mọ
tó ń bá yín tọ́mọ tó sì ń fún yín lówó tó ń tọ́jú ilé tó tọ́jú ọmọ tó ń bá yín tọ́mọ ẹ wá blọọkì nọ́mbà ẹ ro tọlọ́run ẹ̀yin náà bímọ ọkùnrin ẹ lè gbàdúrà ló ẹ. ó ń gbé mi sépè ní àti nǹkan ó ń gbé mi sépè. ètò bí bá ti mọ̀ pé ó ti sún yín ìyá mi ẹ ní sùúrù ogún bí ìgbà tó bá ti wá pé wá bá mi pé báyìí o ó ń gbé yín ṣépè ká bá yín sọ ìyá mi ìwà tẹ́ wò dáa mi lè purọ́ fún yín ìwà tẹ́ wò dáa ìwà tẹ́ wò dáa àwọn èèyàn sọ nísìsiyìí pé kó cancel visa yín àwọn èèyàn nítorí bá dé Amẹ́ríkà ẹ máa lọ fa wàhálà ní pé kó cancel visa yín nǹkan táwọn èèyàn sọ ń bíbà yín nìyẹn. ọ̀gá mọ̀ pé mi lè bò fa wàhálà àwọn ọmọ. ẹ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ ń ṣe bí oníwàhálà ẹ ń ṣe bí oníwàhálà àwọn èèyàn tí ń advice ẹ pé ebi kò máa advice ọkọ yín lẹ́yìn. ẹ bọ́ lọ́fẹ́ mi láti kékeré. ẹ bọ̀ ẹ ṣe bí oníwàhálà. bó ṣe máa ráìdì mi nìyẹn. ẹ ṣe bí oníwàhálà tí bá ṣí fóònù fáwọn èèyàn ẹ ṣe ẹ náà ti bẹ ọkọ yín bá ṣe ń sọ̀rọ̀ yìí ìyá mi bá ṣe ń sọ̀rọ̀ ẹ lọ máa ẹ ṣí fóònù yẹn ẹ ṣí fóònù yẹn bá ṣe ń sọ̀rọ̀ ìkẹ́dẹ̀ máa bẹ̀ wọ́n lójú gbogbo ayé báyìí nǹkan tẹ́ ṣe ò dáa. ẹ bá bẹ̀ gbà náà kó má bínú èmi ò mọ ìtumọ̀ ọmọ mẹ́ta fẹ́ kó lọ yẹn kò tí ì ní kíní tẹ́mi o. Gbọ́ngàn táwọn èèyàn sọ ni àwọn èèyàn ní kó lọ ṣe DNA lórí ọmọ yẹn pé àwọn òṣù ọ̀pọ̀ àwọn lẹ bímọ yẹn fún nǹkan táwọn èèyàn sọ bíbá yìí nìyẹn. ó ti ṣe tẹ́lẹ̀. ẹ máa bẹ̀ wọ́n o ẹ máa bẹ̀ wọ́n bá bẹ́tẹ̀ ṣe ẹwà tẹ̀ wò dáa. ẹyọ kan tó kù Nàìjíríà yẹn owó gan lọ́sàn-án díẹ̀ ni. ẹ wo ẹ̀yin tẹ́ ń pẹ́ ẹ máa bẹ̀ wọ́n kẹ́ lọ tiẹ̀ kọ́kọ́ ìpè tiẹ̀ block wọn ẹ máa bẹ̀ wọ́n ìpè block ẹ máa gbọ́ bẹ́ ṣe ń sọ̀rọ̀ èèyàn ń ṣe báyìí ẹ jẹ́ bímọ ọkùnrin ẹ jẹ́ bímọ ọkùnrin àwọn èèyàn sọ pé kó má gbé yín lọ sí Amẹ́ríkà ẹ lọ wo comment wọ́n ní kó cancel visa yín àwọn èèyàn ní kó cancel visa yín. mo ti fẹ́ wọ sẹ́bà yìí tó ẹ ṣe gan mo dúpẹ́ màá gẹ́bà sí yín létà ẹ ṣe gbogbo ayé tẹ̀ gbọ́ wa o. àǹtí nǹkan. mi ò láìkì wà tẹ́ ń wù. ó dàbọ̀. ó dàbọ̀. ẹ̀yin obìnrin àwọn obìnrin kan ò rírú ẹ̀ o ó ń fún ìyá lówó ṣe rí ó dẹ̀ wá gbẹ́jọ́ wá síbí irú eléyìí sí ẹ ti rí pé ọkùnrin yìí ní sùúrù mi pẹ̀lú bó ṣe ń ṣe yan mi pé kò níwà burúkú o but ẹ ti mọ̀ tó gbóná jù nínú àwọn méjèèjì mi lọ́kùnrin yẹn ò níwà tiẹ̀ o ọkùnrin yẹn náà níwà tiẹ̀ èwo lẹ fẹ́ dá sí àmẹ̀bọ là ń gbọ́. Hello ma. Èké àdúgbò kí ló kan ti yín nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ sọ tó yín ká gbọ́ àmẹ̀bọ. Hello. Àǹtí Yinka. Ma. Ṣé bí màá yẹn ṣe sọ̀rọ̀ mo kàn wọ ẹkún mi. Torí opportunity yẹn lómi ò ní rárá. Opportunity fún ìyá mi lówó fún ọdún kan. Mo bí ọmọ ọkọ fòrò bì. Èmi mo tọ́jú ọmọ mi fún ara mi. Èmi mo ṣe gbogbo wàhálà eléyìí tó wà ní eléyìí. Wo àwọn tó wà Nàìjíríà ò mọ̀ọ́rẹ́ o. Kò tó sanwó bíl. Kò tó sanwó ọmọ. Máa bá ọkùnrin yẹn sọ̀rọ̀. Ó tún ká ọmọ wá. Máa bá ọkùnrin yẹn sọ̀rọ̀. Ayé burú o. Obìnrin mo mọ̀ pé ó ti ń lose mind ẹ̀. Ó dẹ̀ ti ń sọ ipa orí ẹ̀ nù. Ó ti sọ lórí ẹ̀ nù. Nǹkan tó ń ṣe ìmọ̀ ń wá ẹkún ní mu lẹ́nu ni. Ọmọ mi ń dìnnú pé mọ́mì wá ẹ̀ mo ní ọ̀rọ̀ ní ẹni yìí nǹkan tó ń sọ. Life story ẹ̀ gangan nǹkan tó ṣẹlẹ̀ sí mi. Òun ni obìnrin yìí mú ní eré tó fi ṣeré yìí. I suffer a lot lórí àwọn ọmọ mi. Wọ́n tún bẹ́ẹ̀ kọ́ àwọn ọmọ mẹ́ta wá. Ọmọ mẹ́ta ní àyàn obìnrin kan ẹ burú o. Ọmọ mẹ́ta nínú ọmọ mẹ́rin ọbẹ̀ kò lọ sáwọ́. Kó ṣépè fún mi kó bú ìyá mi kó fi bàbá mi kó bú bàbá mi tẹ̀lé pàápàá kó bú ìyá mi kó bú bàbá mi. O kúkú lè wá mú ọwọ́ kó wá lù mí láti Amẹ́ríkà. Ọmọ mẹ́ta nínú ọmọ mẹ́rin. Nínú owó nínú àwọn ọ̀rọ̀ mi. Ó tún sọ fún mi pé sójú òtí àwọn òbí ti tèmi ni kó máa kọ́wọ́ fún wọn. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ronú. Ọmọ mẹ́ta ó ń pẹ́ o tó ṣépè fún mi kò ṣépè fún ìyá àti bàbá mi gan ṣe mo ti ká àwọn ọmọ mi síbẹ̀ o dẹ̀ ti ń bá mi tọ́jú o dẹ̀ ń tọ́jú àwọn o ṣáànà mi. láì ṣe ọ̀rọ̀ ti tèmi pé báwo làwọn èèyàn ṣe wà ungrateful báyìí bó ṣe wà káàkiri nìyẹn àbúrò mi náà mo dá lókòwò ó sọ fún mi pé kí lèmi ṣe kí tó sanwó ilé kí tó sanwó oúnjẹ kí tó tọ́jú àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta. Àǹtí Yinka kí la fẹ́ fi táyé lọ́rùn tẹ bá mọ obìnrin yẹn tẹnu dáadáa o gbogbo àwọn tó ń tì í Ọlọ́run má jẹ́ kó padà lẹ́yìn ẹ̀ lọ́sọ̀ọ̀gàn. Ẹjọ́ obìnrin yìí tẹ́ bá mú dé Amẹ́ríkà kí lẹ rò pé ó lè ṣe.
eléyìí á divorce. Kí lẹ rò pé ó lè ṣe tó bá mú obìnrin di Amẹ́ríkà? Kí lẹ rò pé ó lè ṣe? Ẹ wo, ọlọ́mọ jẹ́ ká gbọ́kù bàbá yẹn láìtọ́jọ́. Pẹ̀lú bó ṣe ń rẹ́rìn-ín tójú ẹ ti já Ìbàdàn àbí tẹ bá olóhùn gbé olè ìdá Amẹ́ríkà, kí lẹ rò pé ó lè ṣe fọ́kùnrin yẹn l'Amẹ́ríkà? Á pa bàbá yìí ni ẹ má jẹ́ àpòrọ̀, á pa bàbá ẹ̀ mẹ́. Ó kó bàbá lé, ó kó bàbá kéré, ó tóbi, ó ṣàbímọ mẹ́rin, ẹlòmíì ni ò rọ́mọ bí rárá. Ẹ jẹ́ ká gbé mi. Kí lẹ rò pé obìnrin lè ṣe fọ́kùnrin yẹn l'Amẹ́ríkà? Hello? Olórí burúkú ló máa ń. Olórí burúkú. Kí lẹ rò pé obìnrin yìí lè ṣe l'Amẹ́ríkà? Yóò lọ dọkọ mọ́ máa yẹn lọ́wọ́ ni o. Mo fi Ọlọ́run bá búra, yóò lọ dọkọ mọ́ máa yẹn lọ́wọ́ ni o. Ọkùnrin yẹn. Yóò lọ dọkọ mọ́ lọ́wọ́ ni o. Ẹ̀yin ni Ọlọ́run lò ní ànábì àsìkò yìí fún gbogbo ilé. Ṣé ń gbọ́ mi àti yín ká? Mo ń gbọ́ yín. Hello? Mo ń gbọ́ yín bàbá, mo ń gbọ́ yín. Ẹ̀yin lọ́lọ́run lò ní ànábì àsìkò yìí fún àwọn obìnrin ọ̀sọ̀pọ̀lọpọ̀ ilé tí ń tò. Ọlọ́run bá sì ní òun ò ní rán òjíṣẹ́ kankan sí ìjọ kan àyàfi kóun rán òjíṣẹ́ tí ó gbọ́ ahọ́n àwọn ẹni tóun bá fẹ́ rán wọn sí. Ṣé mọ̀ pé Ọlọ́run ti ń lò yìí? Ẹ má jẹ́ kí máa yí sórí ibú látara wúmà yìí o. Kò ní ṣe mí nígbà, kò ní ṣe, ẹ má wọrí. Hello? Kò ní ṣe orí ibú yẹn. Hello? Ṣé rí obìnrin tá à ń sọ̀rọ̀ èyí ó gbójúlé nǹkan kan tó ń lò ní Nàìjíríà tá a wà even níbí orí ọkùnrin tó kó ọmọ mẹ́ta lọ sí Amẹ́ríkà. Ogun tó ṣe dá lójú ni. Ogun tó ṣe ó dá lójú ni. Ẹ má jẹ́ kọ́kùnrin yẹn tan rẹ̀ tó bá di Amẹ́ríkà ọkùnrin yẹn ti jẹ́ fún. Lẹ́ni tó ń sọ̀rọ̀ tí ó sóbà tí ó tẹ̀ ní kò tiẹ̀ ní ní ti bẹ́ẹ̀ ni pé ó ti no. Kò mọ̀ọ́rẹ́ rárá. Ó bẹ̀ kó jẹ́ ìyọkùn ṣoṣo náà bẹ́ẹ̀ mú lọ. Ṣé ló yẹ kó bá gbọ́ ọkùnrin yẹn for life? Nílé ayé tá a wà ń sìn. Tó jẹ́ pé 99.9 obìnrin ló ń tọ́jú ọmọ létí ìdá ìṣepọ̀kọ̀ wò lówó. Tó bá di Amẹ́ríkà, mo máa bọ́ bí ọkùnrin yẹn sọ̀rọ̀. Mo máa bá sọ̀rọ̀. Sàlámù àlékún yín ká. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Akóǹgbẹ̀yà mi ò ní ṣìṣe o. Àṣẹ Olódùmarè. Àmì àgùn kọkàn oníṣẹ́ fún wa máa rí ẹ bá. Àṣẹ. Torí pèsè tó ṣe lọ́sàn-án yìí. Gbọ́dọ̀ tí ṣe mo lè má tẹ̀lé ẹ tójú tẹnu lọ́sàn-án lóru. Wọ́n mi ò pè wọlé rí o ti mẹ́ni tó sọ̀rọ̀ tó bá wo píkṣọ̀ mi. Sórí ọmọbìnrin tó bá dá Amẹ́ríkà ó lọ ru ọkọ ẹ̀ lágbòdà náà. Ẹni tí ò tí ìmú débì kankan tó ń ṣe fùrù kankan tó lé fùrù kankan tó lé fùrù kankan báyìí. Ẹ kí èsọ̀rọ̀ ẹ̀ o, kọ́kùnrin yẹn kí èsọ̀rọ̀ ẹ̀. Ṣé ìyá ẹ̀ ló ń bá sùn ni? Exactly. Ó fún yẹn ní 10,000, ó ní oṣù mẹ́fà ló fi fún 10,000 per. Èmi ò gbarú ẹ̀ rí 21 years in marriage. Mi gbarú ẹ̀ rí. Eléyìí ò lè mọ iye ọkùnrin. Kò lè mọ iye ọkùnrin. Ọkùnrin yẹn dẹ̀ nífẹ̀ẹ́ bó ti ń bá sọ̀rọ̀ yẹn. Ọkọ ọmọ mẹ́ta kúrò lábẹ́ ní ẹ̀. Ó kẹyọkan wájú ẹ̀. Ẹyọkan náà ó rí tọ́jú, ó rí iye. Ẹnu ẹ̀ bó tẹ̀ ṣe ń bẹ̀ sọ̀rọ̀ tó ṣe belebele yẹn lásán, ó wọ fẹ́ẹ̀t mi. Wàá rí tí mò ń táìpù sálẹ̀ pé this lady, she likes too much. Nǹkan ó yẹ kán kìlọ̀ fún ọmọbìnrin yẹn. Tó bá ní ìyá àti bàbá tó dáa, wọ́n jẹ́ pọ́n mọ̀ kó ló lẹ́yìn rẹ̀. Wọ́n pè sínú ilé kan bá sọ̀rọ̀ mi mọ́rú obìnrin tí obìnrin tó fẹ́ lápò tó fẹ́ ṣoríire kan kò ní máa sọ̀rọ̀ bó ṣe ń bọ̀ I'm telling you, o tún blọ́ọ̀kì ẹni tó kó ọmọ mẹ́ta. O blọ́ọ̀kì ẹni tó kó ọmọ mẹ́ta tó o dẹ̀ ń gbé nínú ilé tó kọ́. O ń gbé nínú ilé tó kọ́. Ẹ wá lẹ fẹ́ jèrè ọmọ, ẹ máa ṣerú nǹkan báyẹn fọ́kùnrin, ẹ wá ní kẹ fẹ́ jèrè ọmọ. Tí ọkùnrin ẹ bá wà frustrated tó bá nà yẹn, ẹ wá lẹ wà nínú abuse. Ẹ lè wà nínú abuse. Ẹ ṣe ìyá mi, ẹ ṣe mà. Tẹ bá wá lù yẹn ló ẹ wà nínú abuse, ẹ worú yẹn. Hello. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Mo fẹ́ dá sétò ní ọ̀rọ̀. À ń gbọ́ yín. Ok. Ṣẹ́rí Amẹ́ríkà tọkùnrin yẹn wà náà lè èmi wà. Ṣẹ́rí obìnrin yẹn ká má purọ́. She's not a good wife. Honestly, she's not a good wife. She is not a good wife. No. Tí màá nìyẹn bá padà kó gbọ́ kìíní. Kó gbọ́ padà. She's going to put him in jail.
ó máa wo èmi máa tẹ̀ bá máa yẹn sọ̀rọ̀ máa bá máa yẹn sọ̀rọ̀. program láti pa àdúrú rọ́bẹ̀ yẹn ó máa purọ́ fọlọ́pàá níbí báyìí wọ́n dẹ̀ máa jẹ́ lọkùnrin yẹn kí bàbá yẹn máa gbọ́ nísìnyí he is so in love with her or whatever she has used over him that is way out of line. That is an abuse she's doing right now because gbogbo ala ń pariwo pé wọ́n abuse àwọn obìnrin. She's doing that to òun that abuse man. máa yẹn ni That now. is so Òun unfair. abuse máa yẹn sìn. Òun abuse máa yẹn ni. Ó dà pé kí n máa ké mi. Ó ní ọkùnrin tó da tó bá mi. Ọmọ mẹ́ta lọ́wọ́ ẹ̀ tó lọ sí Amẹ́ríkà. Kó tiẹ̀ níyàwó mi ó yẹ kó máa bọ ìyàwó yẹn ni pé ó accept wọn. Ọkọ tèmi náà ò fún ìyá mi lówó oúnjẹ. Ọkọ mi ò fún ìyá mi lówó oúnjẹ o yàtọ̀ sí Christmas. Àti birthday wọn ó ti tó nǹkan tọkọ mi jẹ ìyá mi yẹn ó dẹ̀ ń tọ́jú èmi ó ń tọ́jú àwọn èmi àtàwọn ọmọ la wà ń bí òun wà Nàìjíríà Ọlọ́run náà àdé ẹ̀jẹ̀ kóun náà bá wà ń bí and she's doing rubbish definitely only boyfriend bó ṣe wà yẹn o ẹ jẹ́ kí n sọ fún yín tẹ̀ bá mọ̀. Ó tún wá lọ mú orúkọ ó tún lọ ní èèyàn ó tún mú orúkọ ó ní ẹni tó bẹ́ẹ̀ ra lẹ̀ ó forúkọ àlè sórí orí ìwé ilẹ̀ ọkọ ó forí gbogbo èèyàn ló mọ̀ pé orúkọ àlè ló fi sí náà. Orúkọ àlè ló gbé sí. Ẹ bẹ̀rù Ọlọ́run kẹ́ lè jèrè ọmọ o sísà tẹ́ bá ń wò ó bẹ̀rù Ọlọ́run kò lè jèrè ọmọ o bẹ̀rù Ọlọ́run kò lè jèrè ọmọ. Hello. Àǹtí Yinka, you know who is speaking. Mo bẹ́ẹ̀ ni màámi ẹ ká sọ mà. Obìnrin yẹn is an illiterate. As for her background, kò ní clue rárá, kò mọ tó lọ, kò mọ scope. Ìwọ́bìnrin ní ìfọkùnrin yẹn jọ. Ẹ ṣe màmú yẹn dandan nìyẹn kò mọ yìí nǹkan tó ní ni dandan ni kò mọ yìí nǹkan tó ní ni. Hello. Hello ma. So illiterate lóbìnrin yẹn illiterate. I'm telling you wọ́n ní wò appreciate kò kọ́ ọmọ mẹ́ta lọ sí Amẹ́ríkà. Oh appreciate ọkọ tí ọmọ mẹ́ta wọ́n bẹ̀ sí kí ọjọ́ iwájú ẹ̀ ó ní obìnrin yẹn Ọlọ́run ló máa tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ because kó má bàa rí ìbínú Ọlọ́run ọmọ mẹ́ta láti Ìbàdàn I'm telling you. Kó tiẹ̀ jẹ́ pé ọ̀dọ̀ ìyàwó mi náà kó ọmọ yẹn sí l'Amẹ́ríkà ó yẹ kó máa bọ ìyàwó mi yẹn ni olóbu ẹ̀ ta náà ń bú bí òṣèwà àbí kò bú mi kó tún ṣépè fún ìyá mi ọmọ mẹ́ta. Aṣẹ́wó kan ni ọmọ aṣa ni. Ọmọ mẹ́ta. Lédàní. Ẹ ṣe mà ọmọ mẹ́ta nínú ọmọ mẹ́rin ó dẹ̀ sì ń tọ́jú ẹ̀ no ó abuse máa yẹn ó ti abuse máa yẹn. Hello. À ń gbọ́ yín. Aṣọ abẹ́ dá sétò ni o. À ń gbọ́ yín mo mọ̀ pápá yín máa wù yẹn sìn ẹ máa wù yẹn ni ẹ̀yin ọkùnrin. Ṣé bẹ́ẹ̀ ẹ má bínú èmi kọ́ fẹ́ kẹ́ nótìsì kankan tọ́mọbìnrin yẹn sọ ni. Nígbà tẹ́ tún bá a sọ tó sọ pé fún un ní divorce letter definitely tóbi tọ́kùnrin máa ẹ̀ bá mo lọ sí Amẹ́ríkà ó máa wọ́n máa ẹ̀ lẹ́wọ̀n ni. Ó máa rán lẹ́wọ̀n ní orí kó fún un ní divorce letter. Máa ẹ̀ ti ṣíkó lọ́dọ̀ máa ẹ̀ boyfriend tó níta ẹ̀bẹ̀ lọ́kọ̀ ẹ̀ wà. Ó máa wọ́n ẹ̀ tí àti advice máa ẹ̀ kó fílẹ̀ mí ẹ̀ fọ́dún kan àbọ̀dún méjì tó bá change well ó lè wá bá ṣe visa mi sọ jù bẹ́ẹ̀ lọ. Ó ga o ọmọ mẹ́ta ó dẹ̀ tún sọ lójú gbogbo ayé o block ọkọ ẹ̀ o tún ní kó fún ẹ ní divorce letter ọmọ mẹ́ta ẹ bẹ̀rù Ọlọ́run ọmọ mẹ́ta nínú ọmọ mẹ́rin kò tẹ̀ jẹ́ kí n lè ṣe tọ́pìkì tí mo fẹ́ ṣe mọ́lé ni. Hello. Hello. Yà mo ń wo program yín o. Hello. À ń gbọ́ yín. Hello. Mo ní mo ń wo program yín. Hello. Tóbi tọ́kùnrin máa ẹ̀ bá mo lọ sí Amẹ́ríkà ó máa wọ́n máa ẹ̀ lẹ́wọ̀n ni. Ó máa rán lẹ́wọ̀n. Hello. Hello àǹtí Yinka. Hello ìyá mi. Ẹ wo ẹ kú iṣẹ́ náà. Obìnrin yẹn tí máa yẹn bá jẹ́ fámìlì yìí o. Mi ní advice kó mú obìnrin yẹn kúrò Nàìjíríà tó wà. A ti tẹsẹ̀ bọ́ báyìí. Because a ti tẹsẹ̀ bọ́. Woman yẹn ó ti make up mind ẹ̀ ó wọ̀ fẹ́ get herself wọ US ni. With the way she was talking, it's so glaring that obìnrin yóò ní nǹkan fi máa yẹn ṣe ó kàn fẹ́ wá ba ayé ẹ̀jẹ̀ ni because nǹkan tí màá yẹn ti ṣiṣẹ́ fún over the years bí màá yẹn máa wọ ọbẹ̀ yẹn ó máa bàjẹ́. Honestly. So tí màá yẹn bá jẹ́ èèyàn tèmi o ó filẹ̀ síbi tó wà yẹn kó bá ṣe láì bẹ́ẹ̀ni ẹni tí ò bá mọyì rírí kò lè mọyì fífẹ́ kù. Kò mọyì rárá kò lè ẹni tí ò mọyì nǹkan tó ṣe fún yẹn kò tiẹ̀ lè mọyì no. Ó máa débẹ̀ yẹn
ó máa mix up wọ́n máa dẹ̀ influence ẹ̀ badly ó dẹ̀ máa báyé máa yẹn jẹ. ẹ ṣe mà ẹ jẹ́ àgbẹ̀ with the way she was. kò mọ yìí kò lè mọ yìí máa yẹn ó máa báyé máa yẹn jẹ l'Amẹ́ríkà ni. hello Sister Yinka ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ yìí kan ṣé ọmọ ìpẹ́lẹ́dì tó kú ní last week tó bá ríru pampers kò ní kú báyìí. ikú kẹ. tó bá ríru kí èyí tí máa yìí fún obìnrin kò ní kúkú ìyà tó kú yẹn. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nìyẹn tí ò bá mọ ju Ọlọ́run nu ayé ẹ̀ kò lè mọ yìí láéláé mọ́. irú wúmà yìí kò tí ì lówó tó wúmà tó kú yìí wúmà tó kú ẹ pa lọ́sàn-án gan yìí tí gbogbo ayé ń gbọ́ yìí kò tí ì ní owó tó. olùṣe àbí wúmà tó kọrin tí tó kọ tó pè jẹ́ pa recently yìí tó bá rí irú ìyì àti èké tí ọkùnrin yìí fún òun kò ní kúkú ìyà tó kú yìí. ó ti tán nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. ẹ ṣé. ìbọrú ẹ̀ rí. hello hello ẹ̀yin tẹ́ ń fi private number pè mí nígbè. hello. no WhatsApp ni mo fi ń pè o WhatsApp ni o. mo ń gbọ́ yín ẹ̀yin kọ́ ni mo ń bá wí mo ń gbọ́ yín. okay. hello. sọlá gbọ́ woman yóò ti ní boyfriend tó ṣe yín bẹ́ẹ̀ yẹn tó bá dẹ̀ kí máa yẹn bá mú lọ sí Amẹ́ríkà before God àmọ́ ó ló máa pa máa yẹn the advice mi kàn wẹ̀ fún. kó mọ̀ kó máa start another life with another woman kó dẹ̀ take care of me because irú woman yìí tó wà illiterate tó sọ pé illiterate tó ń wùwà bẹ́ẹ̀ tó bá wà educated nǹkan pé ló fẹ́ ṣe so my overall advice ni pé kí. òun ò lọ́ọ̀bù bàbá yẹn mọ́ rárá ṣé fi yẹn bẹ́ẹ̀ yẹn nǹkan tèmi kọ́ máa sọ nìyẹn kó mú kí ká má rẹ̀ because àwọn. ẹ ṣe mà ẹ jẹ́ kí n sọ fún yẹ̀yin tẹ́ ẹ ní I should tell the man not to curse her àwọn nǹkan kan wà tẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ gan ẹ ní rántí àwọn nǹkan tó yẹ kẹ́ sọ ẹni tó wà l'Amẹ́ríkà pẹ̀lú àwọn ọmọ ẹ mẹ́ta àwọn ọmọ yẹn jẹ́ representative ẹ wọ́n jẹ́ aṣojú ẹ there is no perfect man anywhere. O kò lè náwó àbí képe ẹ̀rùn ẹ̀ láti Amẹ́ríkà sí Nàìjíríà tó bá sọ̀rọ̀ kíní fún ẹbí tó sọ sí lórí fóònù ni kò jẹ́ kó dúró sí àwọn ọmọ ẹ̀ wà bí ẹ̀ kò ń ṣe pé bóyá ó sọ̀rọ̀ sí ẹ kò tí torí ẹ̀ má fún ẹ ní kó má ṣe ojúṣe ẹ̀ àwọn nǹkan kan wà tí ò yẹ ká máa dwell on àbí ká máa dwell over èmi ò ní ọ̀rọ̀ pé ó ṣépè kò àní sórí gbogbo ètò ṣe yẹn ṣépè fún mi kò ṣe fún ìyá mi kò tẹ̀ tún fi bàbá mi le ibi tó bá ṣe sí lórí fóònù yẹn ibẹ̀ ló mọ mi tiẹ̀ ní rò ó torí pé as long as bá ń bá àwọn ọmọ sọ̀rọ̀ tí mo mọ̀ pé o ti ń bá mi yẹ pé yẹn for some time náà ni ṣé pé àwọn nǹkan kan wà tí ò yẹ kéèyàn máa dwell on àbí kéèyàn máa brood over ó ń ṣe pé àwọn ọmọ mẹ́ta ó dẹ̀ ẹ jọ̀ọ́ please ẹ má ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹgbẹ́ ọ̀tẹ́ ṣé mo èmi ò lè bá máa yẹn sàn kankan náà pẹ̀lú nǹkan tó rò lẹ́ ó forúkọ àlè ó fi sínú pépà ìwé ilé tó rà fọ́mọ àti fún ẹ tó bá jẹ́ ìwọ obìnrin ìwọ ọkùnrin gan ṣé ò ní ṣe pé. hello. àǹtí Yínká. mo ń gbádùn yín jàre. ẹ kú ètò mà mo fẹ́ dá sọ̀rọ̀ tẹ́ ń sọ ni mà. ẹ ṣé mà. àǹtí Yínká ẹ wò ó mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ bá máa yẹn sọ̀rọ̀ kí máa yẹn má ṣe mistake láti mú máa yẹn wá sí Amẹ́ríkà. tí máa yẹn bá di Amẹ́ríkà ó máa ṣekú pa bọ̀bọ́ yẹn á dẹ̀ gba insurance. ẹni kí máa yẹn máa try ẹ̀ káwọn ọmọ ẹ̀ bá dàgbà tán káwọn ọmọ ẹ̀ fáìlì fún kó wá mọ bó ti ṣe rí. ó sì wọ̀n nínú ọ̀rọ̀ máa yẹn pé máa yẹn nífẹ̀ẹ́. what are you saying ló ń ṣe pé. èpè kí ló ń ṣe tó fẹ́. ó ń ṣe nǹkan sí máa yẹn ẹjọ́ àti Yínká ẹ sọ fún máa yẹn tó ṣe ó tó nínú ọ̀rọ̀ ẹ̀ kó máa send owó tọmọ tó wà Nàìjíríà kó máa fún wọn lóúnjẹ ibú ilé tó wà yẹn kọjá kó sì wà ń bẹ̀ kó má gbé wá sí Amẹ́ríkà. Ọlọ́run á máa fún yín ṣe àti Yínká ẹ máa pẹ́ fún ẹ dẹ̀ jèrè àwọn ọmọ yín. àmì Olódùmarè ẹ ṣé. ó dàbọ̀ mà. hello. hello àti Yínká. ṣẹ́rí àmọ̀ràn kan lèmi fẹ́ fún lédi yẹn torí boyfriend tó ní ó dàpọ̀ ti dùn mọ́ ṣùgbọ́n nǹkan tí òye woman yẹn ni wípé mọ́mẹ́ǹtì tó wà tọkọ ẹ̀ bá ti fira wọn lẹ̀ báyìí ẹni tó rò bí òun ní tọ́jọ́ ń ṣe love you tó sweet ẹ̀ ìgbà ló ṣẹ̀ṣẹ̀ máa rí reality pé gbogbo nǹkan tọkọ ẹ̀ ń ṣe fún tí kò mọ yìí kò ní rí 10% ẹ̀gan lọ́dọ̀ ẹni tó ń ṣe love you fún ìgbà yẹn lójú ẹ̀ máa já
because pẹ̀lú bó ṣe lẹ́nu tó ń ṣe blébléblé yẹn mo wonder irú advice tí obìnrin yẹn gan fẹ́ fún ọmọ obìnrin tó bá wà nílé ọkọ because òun gan kì í ṣèyàwó gidi pẹ̀lú gbogbo nǹkan tí màá yẹn ṣe fún so bó ṣe wà yẹn o boyfriend tó ní tó rò bí ó sweet òun yẹn nígbà tí ó bá lose nǹkan tó ní ló ṣẹ̀ṣẹ̀ máa mọ̀ ní at 40 something kí secret wo ló fẹ́ wà láàrin wọn ẹni sùrùmà secret wo ló fẹ́ wà láàrin wọn pátápátá á lọ dóbìnrin mi ṣó dún ọmọ ẹ̀ ní. exactly. secret wo ló fẹ́ wà láàrin wọn adóbìnrin mi afẹ́ lomi lóyún so kí ni big deal bẹ́ẹ̀. ọkọ mi ò fún ya mi lówó rí kò fún ya mi ní owó jẹ rí. kí ni big deal secret wèrè wo pátápátá lọ dóbìnrin mi ṣó dún ọmọ ẹ̀ ní. kò kí n ṣe responsibility ọkọ wa láti tọ́jú àwọn òbí wa tó bá ṣe fáwọn òbí wa ó wù kó ṣe ni ká appreciate ẹ̀ kò kí n ṣe responsibility wọn ìwọ tí wàá rọ́kùnrin tó ń ṣe o tí wàá sọ pé ẹ ó lẹ́nu fún ẹ you cannot have it all kò sí marriage tó wà rosy you cannot have it all. secret wo ló fẹ́ wà láàrin wọn dúpọ̀ bóyá lọ́dún ọ̀rẹ́ bóyá lọ́dún ọ̀rẹ́ that is the secret kí ni secret tó wà lọ́fẹ́ wà láàrin wọn kẹ́kọ̀ọ́ ṣọ́tọ̀ ẹ̀yin obìnrin mi nǹkan mi ẹ wá máa wá nǹkan tẹ máa fi há ọkùnrin lọ́wọ́ táyé tí yín ti bàjẹ́ ẹ máa wá nǹkan tẹ máa wé mọ́kùnrin lẹ́sẹ̀ síkírìtì wèrè wo ló wà láàrin wọn. obìnrin tó máa appreciate ẹ obìnrin tó máa appreciate máa yẹn so kó wù lọ dúró ti boyfriend ẹ obìnrin tó máa appreciate máa yẹn bá wa gbé fún wọn. síkírìtì wo ló wà láàrin wọn ẹ ti ń wá ọ̀nà àbáyọ fún obìnrin aléyàn hùwà tí ò dáa ẹ ń wọ́nà ẹ̀rọ pẹ́ lè ṣe yẹn lọ́dọ̀ tèmi ẹ fẹ́ wọ́nà àbáyọ fún ó lọ sí ní. hello mo ń gbọ́. ẹ mò ń gbọ́ ẹ pa Facebook yín ẹ lè gbọ́ méjèèjì pọ̀. síkírìtì wo ló wà láàrin wọn tójú tẹ́tí ò gbọ́ rí. hello mo ń gbọ́ yín. hello ẹ má bínú. ẹ pa Facebook yín tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ lè gbọ́ méjèèjì pọ̀. hello. hello Sayinka TNT ẹ káàsán. ẹ káàsán ìyá mi. ẹ mú mi ẹ kú iṣẹ́. ẹ jọ kí ìyá yẹn kó máa gbọ́ mi àbí sísà mi kí ẹ ń dáadáa sọ̀rọ̀ wọn yẹn. tí wọ́n bá ṣọ́ra wọn nàìjà náà máa gbé for life àwọn ọmọ ọgbọ́n ò ní fáìlì fún wọn. because ìwà tó ń wù yẹn ẹgbẹ́ tí ẹ̀ ń tẹ̀ pẹ̀lú ní kẹ́kẹ́ àti ìpé kò ràn yín. ṣé notice attitude wọn lórí phone. ẹ mọ gbọ́ attitude yẹn ò tiẹ̀ no má yẹn try má yẹn try àdèmà túmọ̀ ìmọ̀ yẹn àwa tá a lọ́kọ àpọ̀ tá a tò Ọlọ́run ẹjọba máa yẹn wéyàn gidi ọmọ tá a kí èsì fọ́ọ̀tì mi lórí mẹ́lá yìí má pè mí bẹ́ẹ̀ mọ́. mi ò gbọ́rọ̀ ẹ̀ rí o ẹni tó lórí òní fìlà ọ̀tún Sayinka ẹ ṣé o God bless you ma. ẹni secret wo ló fẹ́ wà láàrin wọn pátápátá ṣó dó ọmọ ẹ ni kí ló ṣẹlẹ̀ tójú òrírí ṣé obìnrin ijó obìnrin ẹni tí wọ́n lè nà tó máa dákẹ́. hello ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. hello. 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 yeah. àǹtí kankan sọ̀mà. ẹ sọ̀rọ̀ kíákíá nítorí WhatsApp wọ́n máa já yín dànù sí. yes ma this is the first time tí mo máa pè sórí program yìí silent watcher ni mí mo máa ń gbọ́ program. ta ló ń pè. nínú ọmọ mẹ́rin ọkùnrin bá yín kó mẹ́ta lọ sílùú òyìnbó ẹ̀ẹ́dẹ̀ tó appreciate wọn. ó yẹ kó lọ máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run ni wọ́n bá múrú wúmà yẹn dé ìlú òyìnbó. mo ń gbọ́ yín jàre. ìṣe priority ọkùnrin ni láti fáwọn òbí yín lówó ṣùgbọ́n ọkùnrin yẹn tó wá ń ṣe pẹ̀lú ìfẹ́ wọ́n tún fún ìyá yín lówó ẹ tún wá sọ pé just only ọdún kan. I'm telling ẹni just only ọdún kan just only ọdún kan. màmá yìí tó ń pè tí mò ń blọ́ọ̀kì ó yẹ kẹ́ mọ̀ pé ẹ lè pè lórí láì yẹn náà ó yẹ kẹ́ mọ̀ pé ẹ lè pè lórí láì yẹn ni náà. yín sọ̀rọ̀ pé kẹ́ ẹ tún máa bẹ ọkọ yín ẹ ti mọ̀ pa láìmórí ẹ̀dá ni wúmà yìí. hello. hello àǹtí Yínká ẹ kú iṣẹ́ olúwa olúwa túbọ̀ máa ṣagbára dọ̀tun. àmín. ẹ jọ̀ọ́ àǹtí Yínká ìmọ̀ràn tèmi ni pé ẹ jọ̀ọ́ ẹ bá mi advice ọkùnrin yẹn torí ọkùnrin náà lèmi náà kó má mú obìnrin yẹn lọ sí Amẹ́ríkà
tá ọmọ bá pé 20 years kan fáìlì fún ẹ ọba àṣẹtù gbogbo ìjà yẹn kó jọ kó má mú obìnrin yẹn lọ sí Amẹ́ríkà tọmọ ẹ bá pé 20 years. Adetutu, I will block you. Stop saying maybe the man is pretending on the show because ogbon nǹkan táwọn méjèèjì jọ sọ ẹ̀yin obìnrin àlùsí nìyẹn. Ogbon nǹkan táwọn méjèèjì jọ sọ. Ó dẹ̀ rí pé obìnrin yẹn ò kò deny gbogbo nǹkan tó kọ ẹ sọ pé ó ṣẹlẹ̀ o. Because àǹtí yín ká ṣe ń gbọ́ mi mà. Mo ń gbọ́ yín. Because tó bá mú tí ọkùnrin yẹn bá mú obìnrin yẹn lọ sí Amẹ́ríkà láàárín ọdún kan ló máa parọ́ mọ́kùnrin yẹn wọ́n máa jẹ́ ilẹ̀ ni. Torí kò sóbà rárá kò tiẹ̀ wà ìmọ̀sùn kò. Western world lèmi wà sí tí mo fi pé àmọ́ nǹkan tó lè ṣẹlẹ̀. Kọ́ tiẹ̀ parọ́ mọ́yàn pé attempt to rape lásán wọ́n á jẹ́ ilẹ̀. So ẹ jọ̀ọ́ ẹ bá advice ọkùnrin yẹn kó má mú lọ sí Amẹ́ríkà. Àwọn màámi ní street wọ́n ti ready láti gba ọkùnrin yẹn. Má wọrí akọ ẹ lọ́gbọ́n. Hello. Àti àǹtí Yínká ẹ̀ka sàn. Ẹ ṣe máa ẹ jẹ́ pé private number mi lẹ́ ń pè yẹn lẹ́ǹkan yẹn tẹ́ ẹ fi ń pè. Ó yá mo ń gbọ́ yín sí ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ẹ ṣe nǹkan tí mo kàn fẹ́ sọ mo kọ́kọ́ appreciate yín sísá mi ní fi yín ṣàwátì o láṣẹ Elédùmarè. Ṣé rí woman yẹn gbogbo ayé ló ti rí wípé wọ́n kọ́ nílé ṣùgbọ́n kò túra ẹ̀ bí kò tún wá ní ẹ̀kọ́. Ṣé rí bó ṣe wà yẹn mo lè fògbó ẹ̀gbárí o woman yẹn ó ti ṣoògùn sígbà nìyẹn o ó ti sọ ọkùnrin yẹn dídìdìrìn ó ti sọ dídìdìrìn àwọn ayé àgbà lọ́wọ́ ẹ̀ ní ìyá akọ́sì yìí ẹ ṣé ó dàbọ̀. Ẹ ṣeun àwọn ìyá mi nìyẹn ẹni tí ò bá mọyì rírí ó yẹ kó mọyì fífẹ́ kù obìnrin yẹn ò mọyì rírí ó yẹ kó mọyì fífẹ́ kù ó yẹ kó mọ nígbà tí n bá dábìí ẹni mò ń support ọkùnrin mo sọ fún pé àwọn obìnrin mi ìyá wèrè wọ́n ní lọ́wọ́ irú eléyìí iṣẹ́ ọkùnrin yẹn ò lè misbehave kó ṣìṣe mo máa ń sọ fún yín. Hello. Hello. Hello, ẹ sọ̀rọ̀. Hello. Yeah. Àǹtí Yínká á dá fún yín ètò yín first time tí mo máa pè wọ orí program yìí ni ẹ má jẹ́ kí n waste time yín ẹ jẹ́ kí n kàn sọ bó ṣe wà mind mi á dá fún yín pé ẹ kì í gbọ́ side ẹ̀ nìkan. ní ìdàbà yìí ẹ tí wàá ṣe nǹkan kan ìgbà tí màá yẹn ti máa bá yín sọ̀rọ̀ ẹ ní pé kó wá sọ lójú gbogbo ayé ojú gbogbo ayé tó ti fi sọ ṣé pé máa yóò kọ́ tẹ́ ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ this man is not a good person nígbà tí wọ́n bí ọmọ mẹ́rin tó kọ́kọ́ bẹ́ẹ̀ kó mẹ́ta nú ẹ̀ kúrò náà ṣọ̀kẹ́ bùkátà ti kú yẹ díẹ̀ ó ti rántí ilé ó ń ṣe dáadáa. obìnrin yóò burú o ó burú ó yẹ kéèyàn ṣó ẹ ó burú ó burú. náà àti Yínká ẹ máa ń ṣe ètò tẹ́ ṣe lé ní Ọlọ́run àjòdà fún yín ilé àtọ̀nà tí yín náà ní bàjẹ́ èmi mi ò ní advice ẹyọkan wà advice mo fẹ́ sọ Mr. Francis. Ìjọba ti Amẹ́ríkà ni o, ọ máa pa yín o, tí ò bá pa yín tó máa ṣe fún wa yẹn, ẹ má yẹ ká jẹ̀bi o, ọ̀rọ̀ mi ò. Ẹ ṣe kọ́ọ̀lù yẹn ṣì ń wọlé gan-an àwọn èèyàn mí ní obìnrin yìí o ó tẹ wá fìrẹ ẹ̀wọ̀n ó wá fìrẹ ẹ̀wọ̀n ó wá tún di ẹ ẹ̀lò ó wá tún di ara ẹ̀ síta ẹ̀lò. ẹ̀ka ẹ̀kú iṣẹ́ mà I'm very grateful ọ̀rẹ́ Mr. Francis ni mí. Ẹ ṣe o ẹ bá wa sọ fún o ẹ bá wa sọ fún wọn ká má mọ obìnrin yẹn lọ sí Amẹ́ríkà o ẹ bá wa sọ fún wọn. Ṣẹ́rímà mi lọ́wọ́ mo fẹ́ sọ rẹpẹtẹ bẹ́ẹ̀ tọrọ kọ́ mo kàn fẹ́ sọ ọ̀rọ̀ bàbá mi ni àtọ̀rọ̀ ìyá mi. Wọ́n ní ẹni tó bá mọ bó ṣe ń bà tèèyàn jẹ́ kó náà múra pé lọ́jọ́ kan sẹ́ ọmọ àbàtàn náà jẹ́. Ṣẹ́rí níjẹta àgbà mo gbọ́rọ̀ yẹn inú mi bàjẹ́ ọ̀nà kan máa wọ̀rí. Ṣẹ́rí ọmọ mẹ́ta tí wọ́n kó wọlé yẹn mà ṣẹ́ ń gbọ́ mi mà kò ṣẹ̀yìn mi o kò ṣẹ̀yìn mi. Yẹn tó fi kọ́ àwọn yẹn wọlé ó ṣe sọ́dí nílé ni ó ṣe máa parí gbèsè yẹn ní ọdún tó ń bọ̀ ní July because a lọ ya owó yẹn ni ṣe get point mi ma ilé tárábìnrin yẹn ń gbé arákùnrin ló kọ èmi sì ń sọ fún nígbà pé ẹbọ tó ṣẹlẹ̀ ilé yẹn ẹ yá fi ẹ̀fọn ṣẹkọ̀ rí nǹkan tẹ́mi kọ̀ mọ́ láyé yìí ẹni tó bá ti mọ́ rí ẹjọ́ máa ṣe lọ
ẹ bá yẹ ti mọ ibi kó máa ṣe lọ torí pé kí. pa mí pẹ̀lú kọ́ọ̀lì. ẹ jẹ́ pọ́ǹtì yẹn ṣe gan. so wo jẹ́ nìyẹn mà because aláṣẹ rí tẹ bá mọ president sọ yìí tẹ bá rí face to face màmá mi ò kàn lè sọ rẹpẹtẹ ni iṣẹ́ mẹ́ta ló ń ṣe nígbà tó ká ọmọ yìí wọlé tí ò lè sùn tí ò lè hó èmi mo lọ bàjá pé ìlú bá wà òbúdọ̀ ti wàhálà ẹ jẹ́ pọ́ǹtì nínú làálàá. Ta ló ń pè yẹn ní sùúrù tẹ bá ti gbọ́ téèyàn kan pé ẹ̀jẹ̀ máa fi rárá balẹ̀ náà tí bá ní mi gbé kàn gbọ́ngàn. ẹgẹ́ point mi sà ṣùgbọ́n inú mi dùn ẹgẹ́ point mi nígbà táwọn ọmọ yẹn wọlé torí arákùnrin. èmi gan mo instigate ẹ pé ẹ lọ ẹ ṣáà sùn tẹ bá. I'm a busy person. ṣùgbọ́n arábìnrin yẹn tèmi kàn lè pè mí lè pa ọ́tọ̀ yìí mà I have to come out and tell the truth. ó bá wo America ẹ̀ Mr. Francis is finished. àwọn onígbà máa dúró sọ́run Mr. Francis ní ànígbà kò dẹ̀ sí tó máa ṣe a máa pariwo rẹ̀ sáwọn abiyamọ ayé ni ànígbà Mr. Francis ò ní mú lọ sí America. ṣẹ́rọ̀ tó wà ń lẹ́yìn mà gbogbo ẹ̀kọ́ la lè sọ ní ẹ̀ because ìdílé gan ti dá sí. èmi gan ti fi nọ́mbà yín sílẹ̀ mo máa pè yín after the program. Okay ma so ṣe gan ma after the program. Yes ma. Ó ga o ẹni lórí ṣe rí ẹ̀yin tẹ́ máa ń sọ wípé mò ń support ọkùnrin mò ń kíní kan ọkùnrin èmi tí mo máa ń sọ fún yín pé mo wà ní orí bí mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ pé mo mọ báwọn obìnrin mi ṣe máa ń ṣe mo máa ń sọ fún yín ẹ máa ní mò ń support irú eléyìí sì ṣe kò lè jẹ́ kọkùnrin ṣiṣẹ́. kíní kan ọkùnrin èmi tí mo máa ń sọ fún yín pé mo wà ní orí bí mo mọ. Anyway mi ìgbé kọ̀ mọ́ hello. Hello aunty Nka. Yeah. Ẹ káàsán. Ẹ pé tó máa. Ó ga. Very woman yẹn in short woman yẹn she is a very useless woman. Ó kàn fẹ́ pa máa yẹn ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ayé yín ò ní bàjẹ́ Ọlọ́run á dá wọn mọ́ yín ẹ jọ̀ọ́. Hello. Gbogbo ọdẹ ọmọ ayé ló wà lẹ́yìn Mr. Francis o. Ọlọ́ọ̀lẹ́dùnmarè ò ní fún obìnrin yẹn ṣe àti gbó eléyìí. Àdúrà ìyá ẹ̀ ló gbàlè lórí tó bá jẹ́ pé ìyá ẹ̀ ṣì wà láyé àti ọlá inú kan wàhálà àti oògùn ojú gbogbo wa la bí amọ àwa náà bímọ ọkùnrin a dẹ̀ mọ̀ bó ṣe ń lọ alọ́kọ àwa ń lé ọkọ gbogbo ẹ̀ ló yé wa gbogbo nǹkan tó ṣe lórí Mr. Francis lọ́lá ìkúnlẹ̀ àbí amọ lọ́lá ọmú méjì tí Francis mu kò ní jẹ́ kó jọlé lórí ìmọ̀ tí ìmọ̀ òun àti àwọn ọ̀rẹ́ àti gbogbo aláfẹ́ èké tó bá gbójúlé ó máa bàjẹ́ lórí Francis yìí àdàbí tó bá jẹ́ pé Francis ò bá lọ́wọ́ nínú àwọn ọmọ ẹ̀ bọ́ọ̀ ló ṣe kọ́ ọmọ mẹ́ta wọ̀ lóyìnbó tó ní kọ́kùnrin yẹn fò kò ní ìṣó ó wá tún gbójúgbó yóò gbé wá sórí afẹ́fẹ́ èdè ló dì í ìkúnlẹ̀ abiyamọ ló tì í síta inú kan Francis ló tì í síta wàhálà àti ìdààmú lókè òkun Francis òun ló tì í síta ẹ̀yin abiyamọ gbogbo ayé ẹ̀ dìde ẹgbà Francis lọ́wọ́ ẹ̀ kò ní lọ sí Amẹ́ríkà kò ní lọ sí Amẹ́ríkà kò ní lọ sí Amẹ́ríkà torí tó bá lọ Mr. Francis tí ó bá kú wọn á dá padà wálé ayé wọn á dá padà sí Nàìjíríà ó sì fi hàn gbangba pé boyfriend tó ní òun ló ń tì í lọ sí Amẹ́ríkà kóun àtìyẹ tún lè jọ máa ṣe pé wọn bá kàn lè máa náwó Mr. Francis kì í ṣẹ̀fẹ̀ Mr. Francis kankan ló ní o ó ti ní boyfriend kan jọ ní ètò láti lọ báyé Mr. Francis yẹn jẹ́ ọ̀rọ̀ òdẹ̀ ní gbà fún ẹṣẹ àǹtí yẹn ká ẹ múra ṣiṣẹ́ ní kò ní jíṣẹ́ mọ́ yín ẹ ní jẹ̀bi lágbára Ọlọ́run àṣeyẹ lẹ máa ṣe àwọn ọmọ yín á máa bá àwọn Ọlọ́run pàdé kò sí ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tó bá lò máa ta fàṣí yín á forí ara ẹ̀ gbé ẹ kú iṣẹ́ báyìí. àmọ́ bó ṣe ń lọ ipe kan sọ fún yín pé ilé ọmọ dọ̀tí ló wá fọ́lẹ̀jẹ̀ wá ń ya ẹgbẹ́nu sọ̀hún ẹgbẹ́gbẹ́gbẹ́nu sọ̀hún gbẹ́nu sọ̀hún ilé ọmọ dọ̀tí owó àfọlẹ̀jẹ̀ wa yà gbẹ́nu sọ̀hún. hello aunty Yinka. hello.
Ẹ káàsán mọ́. À ń gbọ́ yín. Ọmọ máa Hello ma. Hello. Ẹ sọ̀rọ̀ kíákíá, ẹ sọ̀rọ̀ kíákíá. Ẹ jọ̀ọ́ ẹ bá Mr. Francis sọ̀rọ̀ kán má jẹ́ kí woman yẹn wá sí Amẹ́ríkà. Ó fẹ́ wá yí wọn lágbo dànù ni. Àwọn yíyí wọn pọ̀ dáadáa. Ọlọ́run á máa fún yín ṣe. Ẹ ṣé gan ma. Àmín. Ó tún fi orúkọ àlè sórí ilé fún ilé ọmọ ẹ, ilé tiẹ̀. Ẹni tó máa bẹ ṣé máa rí ṣe o. Ó ṣe dáadáa. Babaláwo yẹn ṣe gan. Hello. Hello, Aunty Yinka. Hello. Ẹ sọ̀rọ̀ kíákíá, wọ́n máa já yín dà lórí WhatsApp lẹ́wà. Ti sọ, wọ́n máa já yín dànù. Mo ti ń try Ọlọ́run dẹ̀ fún mi ṣe. Mo máa ń wo fóònù ẹ go straight to the point. Ẹ go straight to the point. Mama, ẹ go straight to the point. Wọ́n máa já yín dànù lórí WhatsApp lẹ́wà. Wọ́n máa já yín dànù. Ẹ lọ straight sí point tẹ́ fẹ́ make. Ṣé rí nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé gbogbo wa support mi. Ọmọ ẹ̀ think again nítorí àwọn ọmọ ẹ̀ àkànlè ní kọ́ kakọ. Mo ní interest nínú ọ̀rọ̀ yín. Kí lẹ wí? A ní pé kí ni? Mo ní nǹkan tèmi sọ ni pé ẹ máa gbọ́ nǹkan tèmi sọ ni pé no matter what bí ó sì lè really think kó ronú pìwàdà torí nǹkan tó. Ìgbà tẹ́yìn gbọ́ yẹn ẹ̀yin rí bí ẹni tó fẹ́ ronú pìwàdà. Ẹ má sọ wípé kó mú lọ sí Amẹ́ríkà torí màá gbàdúrà lú ẹ̀ fọmọ yín ọkùnrin. Kò ṣẹ́ rí kò gbọ́ òótọ́ yẹn rí láyé ẹ̀ ọkọ náà sọ pé kò gbọ́rọ̀ yẹn rí kò. Ìmọ̀rí títí. Hello. Ṣé mi máa wá máa purọ́ fún ni kò gbọ́ òótọ́ yẹn rí ẹ rò pé mi máa parọ́ fún. Nǹkan tí mo fẹ́ sọ ni pé ó kú lè má jẹ́ pé ọmọbìnrin yẹn ò mọ̀ kó jẹ́ pé ẹnu dúdùn ọkùnrin tó forúkọ ẹ̀ sórí ìwé ilé òun ló kó sí nínú tó fi ń ṣe gbogbo wa yẹn tó forúkọ ẹ̀ sórí ìwé ilé ó lè jẹ́ ẹnu dúdùn lòun kò jẹ́ kúrò bí òrì ó lè fẹ́ òun ọjọ́ tí ó bá dẹ̀ ti lè fi Mr. Francis sílẹ̀ ọjọ́ yẹn ló máa regret life ọtí lè fẹ́ sọ nìyẹn. Wọ́n ti ẹ̀ fi Mr. kò gbọ́ òótọ́ yẹn rí láyé ẹ̀ ọkọ náà sọ pé kò gbọ́rọ̀ yẹn. Mo ń gbọ́ yín jàre. Hello. Mo ní èmi kàn sọ pé ó lè ní rethink ni n pe torí ọ̀rọ̀ tó gbọ́ lẹ́nu yín kò expect. Kó lọ rethink kó sì dúró sí Nàìjíríà náà. Kó sì dúró sí Nàìjíríà kò síbẹ̀ ṣe lè ṣe bolo kò síbẹ̀ ṣe lè ṣe bolo tí ò ní rùgbẹ́. Ẹ rí bí ẹni tó fẹ́ ronú pìwàdà àbẹ́ ẹ̀gbọ́n bó ṣe ń sọ̀rọ̀. ẹ jọ Yinka twenty. Sá. Ọlọ́run máa fún ẹ ṣe o. Àmín. Lágbọ́ Ọlọ́run ní dààmú. Àṣẹ Olódùmarè. Mo kò fẹ́ kó mọ kínní kan ni pé woman yẹn bó ṣe wà kò lè change inú ẹ̀jẹ̀ ló wà. Kò tiẹ̀ wà sóbà mo tún bá sọ ní kò lè change sà. Àwọn kan máa kọ̀ wíṣẹ́ ẹgbẹ́ wọn pọ̀ lórí wọ́n tó ń bú ẹ lórí Facebook ẹgbẹ́ wọn ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ o. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ bó ṣe máa yọ ọkùnrin jẹ́ lówó yẹn o. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ o. Oṣù nìkan wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ tó ti wà yẹn. Wọ́n ní ilé ọmọ dọ̀tí bí gbọ́ rí ilé ọmọ dọ̀tí wọ́n wá lóògùn ẹ̀jẹ̀ wáyé. Sẹ́rí ọkùnrin tó ń bá ṣe pọ̀ ní Nàìjíríà yẹn bó ṣe wà ní láàbì náà sáì bó ṣe wà ní láàbì náà sáì kò lè change bó ṣe wà ní wọ́n ẹ̀fẹ́ àwọn ẹgbẹ́ tó wá tó para wọ́n bá ti wá yẹn ọlọ́adó ti máa yẹn ojú òní ti máa yẹn o orí òní gbábọ̀dè kó fi wá ẹlẹ́yìn ibi tó wà ní o tó ìbá fẹ́ gbábọ̀dè ni kó gbé wọn lọ Amẹ́ríkà bẹ̀mọ̀ pàgbọ́ olóòrí òní gbábọ̀dè. Ọlọ́run akóbá ẹ̀ yọ ọnu wàhálà tó kó sí o. Àmì Ọlọ́run akóyọ o. Kọ́ọ̀lì ẹjọ́ mi ò fẹ́ gbé kọ̀ mọ́ fún gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ra jàlámíà ọdún ẹ kọ̀ sí already to wear by Abeni lórí Instagram already to wear by Abeni lórí Instagram hello à ń gbọ́ yín. Ok máa ń jọ ẹ má bínú pé ọ̀rọ̀ tèmi máa fẹ́ yàtọ̀ díẹ̀ sí ìtàwọn tó kù. Ṣe rí woman yẹn firstly illiterate ni kí ni ẹ dẹ̀ affect ẹ̀ gan.
ọ̀rọ̀ ẹ rántí pé wọ́n ní ọ̀rọ̀ ẹnìkan ló máa ń yà ẹ máa gbọ́ mo ń gbọ́ ti yín. Ẹ má bẹ̀rẹ̀ máa rí bẹ́ẹ̀ ṣẹ́rí wúmà yẹn illiterate yẹn wọ́n affect ẹ̀ gan mo kàn máa bẹ̀ yín ó ti yẹ yín kí ẹ máa bẹ̀ mí pé kí ni mò ń gbọ́. ó ti tọ́ bẹ́ẹ̀. kò sẹ́ni tó sọ pé ó ti tọ́ bẹ́ẹ̀ nǹkan tó wà nílẹ̀ yìí ó wà obvious pé abuse ni tó bá jẹ́ pé obìnrin kan ni ọkùnrin eléyìí ṣe fún wọ́n máa dìde fún ọkùnrin yẹn ni wọ́n máa bá yí ọkùnrin yẹn jẹ́ ni abuse leléyìí ọkùnrin ló ṣe against obìnrin tó bá jẹ́ pé side obìnrin so ẹ má tiẹ̀ sọ ẹ má sọ tó bá jẹ́ pé side obìnrin eléyìí ti ṣẹlẹ̀ lẹ́nìí wọ́n máa bá yí ẹ̀ jẹ́ ni so don't say this. Hello Aunty Yinka. Hello. Ọlọ́run àtúbọ̀ máa fún yín ṣe o. Wọ́n ní lọ́ra láti fèsì yára láti gbọ́ ẹ lọ́ra láti fèsì ẹ yára láti gbọ́ Ọlọ́run ò ní jẹ́ kẹrẹ ìwẹ̀ lẹ́rù ọ̀rọ̀ lọ́rọ̀ ò ní di ti yín ṣé ẹ rí obìnrin yẹn ayọ̀ ló ń pa Aunty Yinka ayọ̀ ló ń pa ọmọ mi kan tó ṣe wá sí ọ̀dọ̀ yín bẹ̀ yẹn fún student visa. ṣọmọ yẹn ṣó ti dé ni mo tutù kan wú ẹ̀. ṣó ti dé ó ti dé. rárá ẹ̀gbọ́n ẹ̀ ti dé síbi ní February 14 ẹ̀mí ni mo tutù ká ẹ̀ bóyá bàbá ẹ̀ ní 50,000 nínú owó tó fún gbà tó ń bọ̀ ẹ̀mí ni mo tutù ká ẹ̀ ayọ̀ ń pa wọ́n bẹ kọ́mọ mẹ́ta wá sílùú yìí tí ó pàpà ń rojọ́ ọmọkùnrin yẹn kiri àlè ẹ̀yẹ ló ń tí o Aunty Yinka àlè tó níyẹn ló ń tí tó bá dẹ̀ ti ṣe ní tẹ̀ tó kúrò lè máa yí. ó fún yẹ lówó oúnjẹ 10,000 ọdún kan ìkà ni ẹ mi ò rírú ẹ o 21 years in marriage mi ò rírú ẹ. ẹ ló mọ ọmọ mẹ́ta ọmọkùnrin yẹn dẹ̀ ń san gbèsè ẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ pé bí easy ni sọ̀rọ̀ pé lu easy tó bá mu wá síbi Aunty Yinka tẹ̀ pé ìlú obìnrin rèé òun ló máa rọ́kùnrin yẹn lẹ́wọ̀n àìmọye irú wọn nílùú tó jẹ́ pé ẹ̀wọ̀n lọ́kàn wọ́n wà báyìí tán lọ rojọ́ kẹjọ́ mọ́ ẹjọ́ irọ́ tó tán rò kiri náà ni Ọlọ́run á fún yín ṣe Aunty Yinka. ẹ ṣe ìyá mi mi ò rírú ẹ ọmọ mẹ́ta sí Amẹ́ríkà hello. hello màá ní Yinka. ẹ káàsán jàre. ẹjọ Ọlọ́run á fún yín sí gbogbo nǹkan tẹ́ ẹ bá ní tẹ́ bá mọ̀ ìkẹsì ran Mr. Francis lọ́wọ́ kí wọ́n mú wọ́n máa lọ sí Amẹ́ríkà. ó tún ní god láti blọọkì nọ́mbà Mr. Francis. o blọọkì ẹni tó ìwọ kọ́ ló nílé ẹni tó nílé tó fi ẹ́ sílé o blọọkì ẹ̀. tó blọọkì nọ́mbà Mr. Francis. o blọọkì ẹ̀ òun ló yẹ kó blọọkì ẹ̀ o blọọkì o dẹ̀ ń gbowó ẹ̀ jẹ́ owó wà very heartless. o ṣe sọ pé èpè tó ń ṣẹ́ fún ẹ yẹn owó yẹn kò ní gbà. Ọlọ́run ní fún wúmà yẹn ṣe rárá. that's very very heartless o ń gbowó èpè. wúrẹ̀ ò yẹ lamẹ́ríkà wúrẹ̀ báyìí Mr. Francis dé ni. owó ló ń ṣépè fún ẹ o block ẹ ṣùgbọ́n o ń gba owó ẹni tó ń ṣépè fún ẹ owó èpè ló ń jẹ dẹ́n o ṣe má gbowó lọ́wọ́ ẹ̀ nítorí pé ó ń ṣépè fún ẹ kó má gbowó ẹ̀ wáyé tó ṣe ń gbowó ẹ̀ tó dẹ̀ ń ṣépè fún ẹ o dẹ̀ ń gbowó ẹ̀ o dẹ̀ ń jẹ o dẹ̀ ń gbé nínú ilé ẹni tó ń ṣépè fún ẹ o dẹ̀ ń sunbẹ̀ ẹ jẹ́ ká máa ru àtúbọ̀tán a mọ̀ pé àwọn ọkùnrin gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé ọ̀pọ̀ ọkùnrin ló burú bọ̀ kó ṣe gbogbo wọn ẹ jẹ́ ká máa ru àtúbọ̀tán nítorí yẹn kó tiẹ̀ wá jẹ́ pé ọkọ ẹ ti fẹ́ yàwó Miss America tó dẹ̀ rántí bí ẹ kó mẹ́ta tí o dẹ̀ lè establish pé àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ń fìyà jẹ wọn tó ọmọ mẹ́ta l'Amẹ́ríkà ó ti bí ẹ sì kí ọjọ́ iwájú ayé ẹ kọkùnrin ò bá tiẹ̀ mú ẹ lọ àwọn ọmọ ẹ á fàìlì fún ẹ ó wá ní ìyẹn ò jọ ẹ lójú ìkà ni ẹ aláìmoore ẹ̀dá abáramóore jẹ ni ẹ aláìmoore ẹ̀dá abáramóore jẹ ni ẹ olubi pẹ́kẹ́ tí ń pọmọ́ re léèwẹ̀ ni ẹ ò dá léèyàn ìṣèyàn ò dá ò kì í ṣèyàn olubi pẹ́kẹ́ tí ń pọmọ́ re léèwẹ̀ ni ẹ. hello Yinka. hello. ẹ káàsán ẹ káàsán. àṣẹ rí ọmọbìnrin yẹn tí mo rí ni pé kì í ṣònìkan gbọ́ àwọn ará. obìnrin lèmi náà mo wà nílé ọkọ ìyá mi ọkọ mi ò fún ìyá mi lówó náà ẹ̀ẹ̀kọ̀ọ̀kan lánàá ní ó ń sọ fún mi pé oní kí ẹ̀gbọ́n mi bó ń ṣe kinní kan owó kan oníkan kó change yòókù fún màmí mo lè ṣe o owó a máa ròkè ọkùnrin fún yẹn lówó oúnjẹ ó bẹ kó ọmọ mẹ́ta wá sí Amẹ́ríkà ó wá ní pé okùnrin tó máa gbẹgbà tí ọkùnrin yẹn bá fi mú obìnrin yẹn wọlé
ìkànnì ẹ o wá láṣìírí kí láṣìírí ṣódò yẹ ẹ ni ṣódò yẹ ẹ ló ṣe ń fún wọn yẹ ẹ lówó oúnjẹ ni. ìkà burúkú ìkà mo dẹ̀ yẹ mọ̀ pé irú ayé wọn àti yìí kò lè ọ̀run dúró ọmọ ẹ̀ wá pariwo síta ṣódò yẹ ẹ ni o láṣìírí àṣírí wo ló fẹ́ wà láàrin yín. Please. inú òṣìwò ló ń fọ̀ bóyá ó lọ ṣẹ́ oyún kan ló fà ó lọ ṣàbọ́ṣọ̀ ni. ìṣe òde yìí ni pé ọkùnrin tó ń tẹ̀lé kiri yẹn ó ti ba ayé ẹ̀jẹ̀ pátápátá. ẹ bá ọkùnrin yẹn sọ̀rọ̀ kó tiẹ̀ má make attempt gbogbo owó ẹ̀ tó lóun ti gbé wọlé yẹn kó cancel ẹ̀ completely. táwọn ọmọ ẹ̀ bá dàgbà tó bá fẹ́ mu wọlé kí wọ́n mọ̀ ogun tó dàbẹ̀ ni pé máa yẹn ti wà ní bus stop arìndìn ó ti forí máa yẹn gbà pààrọ̀ máa yẹn ò mọ bó ṣe ń ṣe mọ́ ẹ̀rí bí máa yẹn gan ṣe ń sọ̀rọ̀ bí arìndìn. my dear ìyẹn tún sọ my dear o dẹ̀ jẹ́ kó sọ̀rọ̀ ó ń jẹ́ kí ọ̀rọ̀ tiẹ̀ kó máa borí tiẹ̀ mọ́lẹ̀ ó ti ń búlì ẹ̀ ó ti ń búlì máa yẹn. ó ti pọ̀ jù ó ti pọ̀ jù. mo fẹ́ máa lọ jàre inú ti ń bí mi mo ti ń bínú ẹ jọ̀ọ́. ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ ti ẹ̀gbọ́n mi tó bínú for the last time ma ẹ má bínú ma. hello ma. yes. hello. mo ń gbọ́. ẹ jọ̀ọ́ mà torí ọlọ́ nǹkan tó bí o bá ní kẹ́ ẹ sọ fún wọn. kó má yẹ pé bóyá ọlọ́wọ́ máa wò bóyá òun lè wá òun fi nǹkan sọ̀rọ̀ ẹ ló mà. nǹkan tí kí ni. pé tẹ bá wọn kú Francis bá sọ̀rọ̀ tẹ bá wọn kú Francis bá. ẹ wo pàtí píkọ́ ó ti sú mi man. ẹ má yẹ kó sú yín bóyá ká hold on ká má ti pick. ẹ má worry mi àwùwọ́ kan náà àwùwọ́ kan Francis. ó lè bá wọn fi kan sọ̀rọ̀ o. àwùwọ́ kan Francis. ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ́. hello. ẹ kálẹ́ o. ẹ sọ̀rọ̀ kíákíá wọ́n máa já yín dànù. wọ́n máa já yín dànù I know. This Mr. Francis, you understand? Everybody is on the level. You see, America agreed, but that is not the only solution for this guy now. You understand? He can't sort of be R&D. Can't be R&D. You understand? But yeah. You understand? And maybe this guy is on the gentle side. This aggressive ego. But you are on the gentle side. Obìnrin yẹn wá manipulate on it nsìn láti wá máa tempo kó máa kó. also ṣe understand nǹkan tí mi rí nsìn ni pé wọ́n mà ní ó ti ní ọkùnrin tó jẹ́ pé òun pẹ̀lú ẹ̀ wọ́n ti mọwọ́ ara wọn ṣe understand ìyẹn gangan ni baálé ẹ̀ ìyẹn gangan ní ọkọ ẹ̀. bẹ́ẹ̀ni tó bá mọ obìnrin yẹn gan lọ sí abroad ó lè tipasẹ̀ mú àlè gan wà abroad. That is it. Ó lè má lè wọ abroad. Ẹ tó ti forúkọ àlè sórí ilé, á má lè wọ abroad. That is it. Ọkùnrin mo kàn fẹ́ sọ pé bí Mr. Francis ó jẹ́ bàbá ọmọ, then ó jẹ́ bí. Kọkùnrin gan gbogbo ilé tí ọkùnrin gan kọ́ gan ó láti tidy up. Pẹ̀lú ilé tó kọ́ gan, ó láti tidy up. Òun ni wọ́n ṣe sọ pé real solution. Solid solution ni máa ní nídìí sí pé gbogbo properties tó bá ní sìn kó kọ́kọ́ lọ ó gbọ́dọ̀ kọ́kọ́ lọ́lé kó lọ sí change of ownership of everything. Bó ti ẹ̀jọ̀ orúkọ ọmọ ló máa fi sí ní o. He has to start from somewhere. Kóbìnrin yìí kó kúrò nílé ẹ̀. No, àwọn tẹ̀lé má kúrò ńbẹ̀ ó lè wà ńbẹ̀ kó jẹ́ kòròfo náà kò jẹ́ dandan pé kó kúrò ńbẹ̀ bó bímọ síbẹ̀ kó má kúrò ńbẹ̀ bẹ̀ kò lè ní access sí nǹkan kan inú ilé yẹn kò ságbára tó fẹ́ sàsórí ẹ̀. Àwa ẹ má worry àwa tútọ̀ ó ṣe nǹkan tá a máa sọ lórí line àwa bá Mr. Francis sọ̀rọ̀ ẹ má worry. Bẹ́ẹ̀ni ẹ ṣe gan ẹ máa bẹ tó lọ thank you very much. àwa bá Mr. Francis sọ̀rọ̀ o kò sí gimmick tó fẹ́ lò. hello. yeah. àti Yínká. ẹ sọ̀rọ̀ kíákíá. nọ́mbà wọn ni láti pè wọ́n sórí program. bẹ́ẹ̀ni ẹ sọ̀rọ̀ kíákíá kó má jà yín. Ṣé mo ti wà connected? Ẹ sọ̀rọ̀ ká má bàa já yín kúrò lórí program ẹ go straight to the point. Mo fẹ́ fi àkókò yìí mo fẹ́ fi kí Mr. Francis kú oríire ni. Mo kí wọn kú oríire nítorí wípé ká ní pé wọ́n ti mú obìnrin yẹn dé Amẹ́ríkà kí wọ́n tó wá realize gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ á ti bọ́ sórí
Ọlọ́run má jẹ́ kéèyàn ṣe àṣedànù tó bá jẹ́ pàdúrà náà ń gbà táṣìírí ìfitú tó bí eléyìí ká má dúrà yẹn dáadáa kọ́ tẹra mọ́ àdúrà yẹn dáadáa gbogbo àwọn tó bá dẹ̀ ń bá wọn ṣe àdúrà kọ́ kóná mọ́ wọn dáadáa pẹ̀lú àdúrà pé tó bá tún níbi tó kù sí káṣìírí tú kọ́ lọ́n bá wọn ṣẹ́gun délẹ̀délẹ̀ torí wípé ó ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ mi rí ó ṣẹlẹ̀ sọ́dọ̀ mi mo lẹ́gbọ̀n ní Canada ìgbà tẹ́gbọ́n mi máa múrú obìnrin bí eléyìí lọ mo wà lára àwọn tó sọ pé ẹ mú lọ ẹ ṣàánú ẹ ṣe bẹ́ẹ̀ ti máa wọn ọmọ lọ ẹ má jẹ nígbà tó dọ̀hún àròjù ẹ̀gbọ́n mi mọ́ owó ti kẹ̀yìn wá síra ogun tó ń jà lọ́hùn báyìí à ń gbàdúrà ni o pé kọ́ lọ́hùn bá wa ṣẹ́rú ogun yẹn tó kírò ẹ̀ máa wà lọ ṣe wọ́n ẹni tó bá ti ṣe rí àmọ̀ wípé irú obìnrin báyìí wọn ìnírò ní kúwàdà illiterate ni ẹ bá dẹ̀ ti train ẹ̀ dáadáa kó tó wá bá yín ní Canada illiterate náà lélẹ́yìí o ìyẹn ti ẹ̀ di àṣírí ti ẹ̀ tún débi wípé nígbà tí àwọn tó lè ṣàdúrà dátàdúrà a rí àdídájú wípé ó gbé oògùn ó gbé nǹkan ńlá wa káwa kó ká ẹ̀gbọ́n mi mọ́lé ní Canada ni tó burú jáì gbogbo ìgbésẹ̀ tí yẹn jẹ láti kọ́ ọmọ wálé ó sì ń san mọ́gẹ́ẹ̀jì báyìí ó ti dojúrú àdúrà pé kọ́ máa rí mọ́gẹ́ẹ̀jì ẹ̀san là ń bá gbà so ẹ jọ̀ọ́ Mr. Francis ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o ẹ dẹ̀ gbọ́ràn sí gbogbo àwọn tó bá ń advice yín obìnrin eléyìí ò ṣe é mú lọ o àṣírí ti tú o ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín o ó jẹ́ nǹkan tẹ́mi fẹ́ sọ. Anyways mo ti sọ fún yín pé ẹni tó bá máa gbé ẹjọ́ wá bá mi mọ̀ wípé olóòótọ́ ni ẹ. èmi ò ní fi ẹ lóò mú gbá yín. lórí ọ̀rọ̀ ọkùnrin ẹ̀kan yẹn àtìyàwó ẹ̀ ò ní mo fẹ́ sọ̀rọ̀ lórí. à ń gbọ́ yín. Ọlọ́run tó ti ń fún yín ṣe kò ní padà lẹ́yìn. Àmín. Wọ́n lánàá oṣù àlùbáríkà tá a wà. Àṣẹ Olódùmarè. Ṣe rí ìgbìyànjú yín láàárọ̀ lọ́sàn-án lálẹ́ Ọlọ́run ní dé fi ti yín náà já sáfà wọn. Àṣẹ Olódùmarè. Ẹ̀ẹ́dẹ̀ ní gbèrè ìtìjú lórí àwọn ọmọ yín. Àṣẹ Olódùmarè. Ẹ̀ẹ́dẹ̀ sunkún ìkẹ̀kẹ́ lórí ìṣòtọ́ ọ̀bá fún yín. Àṣẹ Olódùmarè. Ẹ má jẹ́ kí arákùnrin yẹn ẹ má jẹ́ kó kó sọ́wọ́ ọkùnrin yẹn o. Nítorí pé tí ọkùnrin yẹn báyìí ti lè gbé ọmọ arábìnrin yẹn wọ Amẹ́ríkà. Éjì yẹn ó mọ nǹkan tó ń ṣe o. Ẹni tó tún wọ́n tún ọ̀rọ̀ bàtàbàtà báwo tún fi ń ṣe yẹ̀yẹ́ ó dé ẹ bá mi bẹ̀ ẹ́ ṣóbìnrin làwọn eléyìí ṣá tó bá dẹ̀ yẹ ẹ̀ máa lọ́kùnrin fo ìyàjọ obìnrin ẹ worú eléyìí náà. Sísá àfáàní ni mo mọ nǹkan tí arábìnrin yẹn ti ṣe lórí ọkùnrin yẹn. Ó ti yé yín. So ó ti is acting under the influence of spiritual. Do you understand? Àwa máa tú arákùnrin yẹn lẹ̀. Ẹ rí i pé she is too confident. Ó wà confident kan lórí gbogbo ọ̀rọ̀ tó sọ. Ẹ má wò pé bóyá ó wà illiterate or not illiterate. Illiterate has nothing to do in this. A sọ̀rọ̀ ń pa à ń kàwé àbí à ń ṣe kankan. Kéèyàn ṣe dáadáa kindness kò sẹ́ni tí ò mọ̀ pé kéèyàn ṣe dáadáa èèyàn mọ̀ kò dẹ̀ sẹ́ni tí ò mọ̀ aburú. So ó rí dáadáa tí màá yẹn ṣe kò ṣàfihàn dáadáa yẹn. Ànábì dẹ̀ ní sallallahu alaihi wasallam. Ànábì ní kéèyàn máa ṣàfihàn oore tí ẹ̀dá ẹgbẹ́ èèyàn bá ṣe fún yàn. Èyí ò tún máa gbà lékún oore Ọlọ́run gan fẹ́ ká máa dúpẹ́ oore tí ká ṣe fún ara wa. Let's talk of ìyàwó sọ́kọ ó wá lọ kó ọkọ ẹ ní pápámọ́ra àlè wá ń lo inú ilé ọkọ ẹ ní tún ń lo ara rẹ náà ó dẹ̀ ń mú màá yẹn ṣeré. Ó mú ṣeré ni náà ó mú màá yẹn ṣeré ni. Irú eléyìí gan ó lè frustrate máa yẹn láti fọwọ́ kàn ẹni òun gan ló abuse máa yín sí kí lẹ fẹ́ sọ ó abuse máa yín ni lady yìí abuse máa yín lélẹ́yìí emotional abuse lélẹ́yìí. Àǹtí mi ìrànlọ́wọ́ tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fọ́kùnrin. Abuse máa yẹn ni. Ọlọ́run ti rán yín sí o àfi kẹ́ ẹ jíṣẹ́ o. Ọlọ́run ti rán yín sí o àfi kẹ́ ẹ jíṣẹ́ ẹ rí i pé ànábì ní mọ́nà àárẹ̀ bọ́ọ̀lì ni sọ̀látàkùnláwọ̀ àárẹ̀ yìí. Ìtumọ̀ rẹ̀ ní pé ẹni tó bá ran alábòsí lọ́wọ́ tọ́lọ́run bá fẹ́ mú ẹni tí ó ran alábòsí yẹn lọ́wọ́ ìjọ́ tọ́lọ́run bá fẹ́ mú alábòsí yẹn òun náà lọ́lọ́run ó dẹ̀ sí. Ẹ rí i pé obìnrin yẹn náà ló wá rìpọ́tù ara rẹ̀. Abẹ́rẹ́ rí góòlù ló wá rìpọ́tù ara rẹ̀.
so this time around ọlọ́run ti fẹ́ mú un náà ló fi wá report ara rẹ̀ ọlọ́run wà ló máa yẹ ní okùn trap fún because òun náà ni ó tún máa yẹ kalẹ̀ fúnra rẹ̀ ìjọ tó lọ́wọ́ bá ti tọ́jú fẹ́ ṣàánú rẹ̀ mo fẹ́ kọ́ lọ́wọ́ ọba tó lóye fún un ó ti ń lòye fọ́pọ̀lọpọ̀ ọlọ́run lóye sílé iná ẹjọ́ nítorí ọlọ́run ló padà lẹ́yìn yẹn. Yomi Adedeji, you said I should be careful. You said I should be careful that that Francis' wife may come and use juju on me. Then he bad do we alo. I'm telling you. Bí tó ti ní kó mú, náà ti ní kó filẹ̀. Òun kéré ogún kí lòun lè ṣe. Òun máa fowó ṣògùn ni. Òun máa fowó ṣògùn ni. Ibi tí ẹ mọ̀ nǹkan tó ń pè lóògùn níbi tí tẹnìkan dé ogun nǹkan tó gùn tó pé bí títí ẹ tó dé ibẹ̀ ní tẹlòmíì tó dé ó gùn tí ò lópin. Àwọn kan wà tí wọn ò ní fowó ṣe, òun máa fowó ṣe ni. Ó ṣe máa lọ ṣe. Àwọn kan wà tí wọn tẹ̀ nílò nǹkan kan ohun lásán ni. Wọ́n á kọ̀ pé ohun yẹn jáde á dẹ̀ lọ bẹ́ẹ̀. Àṣẹ á dẹ̀ gùn á kọ̀ pé ohun jáde ni òun wo. Ogun báwo èmi nìyẹn máa lérí ogun mọ́. Anyway, ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ́ mi ò gbé ẹnì kan mọ́. A ti yanjú ọ̀rọ̀ Mr. Francis mi tẹ́lẹ̀ ṣe topic tí mo fẹ́ ṣe bọ́ mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé àwọn obìnrin náà máa ń bully ọkùnrin. Bully lélẹ́yìí, abuse lélẹ́yìí, emotional abuse. Ẹ wo bó ṣe ń bully máa yẹn. Kí máa yẹn tó lè máa gbé ṣépè lórí fóònù. Bóun gan ṣe ń sọ̀rọ̀, ọ̀rọ̀ ẹ̀ gan ó wà rántí èpè. Èmi gan ti ń bínú, èmi gan ṣépè fún. O lè máa bá ọkùnrin sọ̀rọ̀ báyìí kò ní kó má ṣépè fún ẹ. Wà wá ní ẹ̀yin máa kọ́kọ́ ẹ̀yin ẹ máa gúnyàn ní ìkíní ẹ máa ní kó má sunkún. Ọ̀rọ̀ ẹ̀ gan wà rántí èpè. So bó tó bá ń sọ̀rọ̀ báyìí sọ́kùnrin yẹn á gbé ṣépè. Tó dẹ̀ rí pé òun ò fẹ́ nà á gbé ṣépè. Nígbà míì tí èèyàn bá tọ́yàn ní sùúrù ẹgbọ́n nǹkan tọkùnrin yẹn kó ló ń gbé ọkùnrin wá inú ilé òun ẹ̀yin náà fi ṣírò ara yín wò. Ó lè fa òkú jáde. Ó lè fa kó èèyàn méjì para wọn. Ẹ fi ṣírò ara yín wò. Mi sọ pé obìnrin, mi sọ pé kó lu obìnrin, but ẹ̀yin náà fi ṣírò ara yín wò. Eléyìí emotional abuse lélẹ́yìí. Ẹ fi ṣírò ara yín wò. Irú ìtò ń ṣe báyìí ṣọ́kùnrin yẹn ò ní gbé ṣépè látòrí fóònù. Kí ni àṣírí tó wà láàrin wọn ṣó dòye ẹ̀ ni àbódú ọmọ ẹ̀ àbí kí ló àṣírí tó wà láàrin wọn tí ò gbọ́rí pátápátá fúnyàn lóyún. Àní kí ọkùnrin yẹn tiẹ̀ wá fẹ́ ìyàwó mi abroad. Ìyàwó mi yẹn tó accept ọkọ tí ò bá fi ọkọ ẹ̀ lọ́kàn balẹ̀ kò lè jẹ́ kí ọkọ ẹ̀ mú ọmọ mẹ́ta wá. Tí ọkùnrin yẹn bá gbé ọ̀rọ̀ ìyàwó àbí ọ̀rọ̀ obìnrin sọ́kàn kò lè náyè àti wá mú ọmọ mẹ́ta. Ó wá mú ọmọ mẹ́ta yẹn ó wá ń dóbò míì. Ọkùnrin ni ò lè ní kó má dóbò míì ibi tó wà. Tí wọ́n bá ti wá fi wí pé ọkọ ẹ̀ wá deserve nǹkan tó ń ṣe fún kò yẹ kó tún máa fi wọ́n lójú ẹ̀. Gbogbo iṣẹ́ torí ibi tí ọkùnrin yìí dé ibi tó máa téèyàn bá ti sá débì kan ikú máa ń padà lẹ́yìn èèyàn. Mi ìfẹ́ mọ àáfàá tó mọ̀, mi ìfẹ́ mọ ní aládùúrà tó mọ̀, èmi máa gba máa yẹn lọ́wọ́ ẹ̀. Mi ní kó má fẹ́ but mo mọ tí mo máa ṣe fún ẹ. Pẹ̀lú wípé o tiẹ̀ tún sóbà, o tún gbẹ́nu gbègbègbè, o tún sọ pé ó ń fún ìyá ẹ lówó ẹjọ́ ń tọ́jú ìyá ara yín ni. Of course ìyá ìyàwó obìnrin tí ọkùnrin bá fẹ́ ó ń láti tọ́jú ìyá ọkọ ẹ̀. Ó ń láti bọ̀wọ̀ kó dẹ̀ tọ́jú ìyá ọkọ ẹ̀. Ọkọ ò lẹ́tọ̀ọ́ pé kó bá máa tọ́jú ìyá ẹ̀. He was daughter-in-law. Ó ń láti bọ̀wọ̀ fún ìyá ọkọ ẹ̀ kó dẹ̀ tọ́jú ẹ̀. Mi ní pé pẹ̀lú owó bẹ̀ ó láti tọ́jú ẹ̀ bẹ̀ ọkọ ẹ̀ kò jẹ́ ìyá ẹ̀ ní èpìn rìn tó bá ń ṣe ọmọlúàbí ni. Ṣùgbọ́n ò rí ọmọlúàbí yẹn. Ẹni tí ò bá wá mọyì fífẹ́ ó yẹ kó mọyì ẹni tí ò mọyì rírí ó yẹ kó mọyì fífẹ́ kù. Wàá máa jẹ́ kó mọyì fífẹ́ kù díẹ̀. Tó bá ti wá yíwà padà àwa tún wá bá yín sọ tó ní mo mọ̀ pé ó lè yíwà padà bọ̀ máa jẹ́ kó mọyì fífẹ́ kù. Mi ìfẹ́ mọ bí tẹ́jọ́ dì sí. Tó bá lo nǹkan ìmí á lo nǹkan pẹ̀lú ẹ̀ máa gbá ọkùnrin yẹn lọ́wọ́ ẹ̀. Hello mo ń gbádùn yín. Láti ẹ̀ka ẹjọ́ mà ṣẹ́rí Amẹ́ríkà ni mo wà. The same instance ó ti ṣẹlẹ̀ sí tó bá ti ọkọ tí mo rí ni pé tó bá ti mú obìnrin wá láti Nàìjíríà wọ́n máa misbehave. Ọmọ mẹ́rin nìkan lèmi ń dátọ́ ní ìrọ́kọ́. Wọ́n ní bàbá bí aláìní and I thank God for my life anyway my kids are doing good. Tó bá ti moment obìnrin yẹn bá ti dé ìlú yìí ó máa kó bá máa yẹn. Ẹ filẹ̀. Aṣọ. Moment tí máa yẹn bá ti dé Amẹ́ríkà ó máa kó bá máa yẹn no two way story. Máa yẹn ó máa ṣẹ̀wọ̀n ó máa pa ni. Ẹni tó ti sí nǹkan sábẹ́ tó fẹ́ lọ sí fọ́kọ ẹ̀. Ẹ ṣe ìyá mi.
Ọlọ́run tó nífẹ̀ẹ́ ọkùnrin yẹn, Ọlọ́run tó máa ra ọkùnrin yẹn padà ló jẹ́ kóbìnrin yẹn mẹ́jọ wá. Ọlọ́run tó nífẹ̀ẹ́ ọkùnrin yẹn ló jẹ́ kó gbẹ́jọ́ wá. Ọlọ́run tó nífẹ̀ẹ́ ọkùnrin yẹn pé ọkùnrin yẹn bọ́ lóko ẹrú, ọkùnrin yẹn bọ́ nínú ìdè, ọkùnrin yẹn bọ́ nínú ìgbèkùn ló jẹ́ kó mẹ́jọ yẹn wá fún rẹ̀. Hello? Lóòmà. Yeah? Ṣé ti parí ẹ̀? Ẹ̀yin náà ni last caller tí mo fẹ́ gbé kí n tó máa lọ. Ẹ jẹ́ kókùnrin yẹn kó contact ní Amẹ́ríkà mo wà. Ó ṣe máa borí ogun yẹn délẹ̀ kò gbọ́dọ̀ mẹ́ni yẹn wá bí. Ó máa jẹ̀bi gbẹ̀yìn ni olódẹ máa pa. Ó máa pa sáyé ó dẹ̀ máa pa sọ́run láìpẹ́ ọjọ́. So bẹ́ẹ̀ jẹ́ kó rí ìṣìn. He need a spiritual healing. Okay. Ó dàmà. All right. Yes, ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń gba àwẹ̀, tẹ́ ẹ bá fẹ́ ra jàlámì àti kaftan àti tọ̀fà àti gbogbo nǹkan ọdún, ẹ lọ sórí WhatsApp. Kẹ́ WhatsApp Àbẹ̀ní, already to wear by Àbẹ̀ní. Ẹ WhatsApp wọn lórí +234 810 917 6616. +234 810 917 6616. Àbí kẹ́ contact wọn lórí Instagram already to wear by Àbẹ̀ní @already to wear by Àbẹ̀ní, or kẹ́ WhatsApp wọn lórí +234 810 917 6616. Fún ilẹ̀ Danabit Homes and Properties, ilẹ̀ wọn ṣì ń ta wàràwàrà. Ilẹ̀ Alábàtà wọn ló ti dìlú, wọ́n dáwọn èèyàn ti kọ́lé ńláńlá sí. Ilẹ̀ Ìdó, ilẹ̀ Joyce Court Garden 550, Alábàtà tó wà lẹ́gbẹ̀ẹ́ train station 3 minutes from the railway station 850. Ìkan tó jẹ́ 2 minutes from railway station is ètò jẹ́ 2 minutes from railway station is 850. Ètò jẹ́ 5 minutes from the station is 800. So ẹ pè mí sórí +44 7404 851234. Àbí kẹ́ pè wọ́n sórí +234 904 779 7352. Ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ. Ẹ̀yin obìnrin, mo mọ̀ pé ẹ̀yin náà ẹ burú ire o. Ẹ jẹ́ ṣe topic mi mọ́lẹ̀ ni màá ṣe níjọ́ mi ó dàbọ̀.